rè bó ṣe wà yẹn yẹn dán o tẹ́ bá ti lò ẹ ní wà bákan náà wọn ojú báyìí lọ tẹ́yìn gan bá ti lò ẹ gbádùn. èló ló wá bá dé báyìí. 5,000 naira. kò dín. kò dín tẹ́ ẹ bá ti lò ẹ gbádùn ẹ. Dr. TSG yìí náà dé o TSG doctor mo ti wà ládùúgbò eléyìí wá látọwọ́ bàbá Tapa Dr. TSG ó wá ìyá mi àdúrà yẹn gbà á bá yín lára mu. mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ṣé ó dẹ̀ dá yín lójú pé nǹkan tí mo rà lọ́wọ́ yín ó ń ṣiṣẹ́. ìyá mi ẹ má tún dá òtí wa mọ̀ ẹ ti rà á jà ọ lọ́dọ̀ wa ẹ̀yin ẹ fi gbàgbọ́ gbé ẹ wo nọ́mbà wa rẹ̀ ṣẹ́tìrì nígbà tẹ́yìn bá ti lò tí ò bá ṣe ẹ pè wá ẹ mọ̀ ṣépè fún wa gbogbo èpè tẹ́ bá mọ̀ lórí ẹ̀ṣẹ̀ tẹ́ bá tún mọ̀ èpè ẹ pè àwọn ará àdúgbò yín pé ta ló mọ̀ èpè nù yín o kí wọ́n tún yà yín lépè ẹ mọ̀ lòdù ẹ̀ fún wa kò sẹ́ni tí ó tajà yẹ̀pẹ̀ tí ò ní gbowó òkúta àwa ń ṣe iṣẹ́ yìí pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú bẹ̀rù Ọlọ́run tẹ́ bá ti lò látijọ́ fi ranra wa lọ́wọ́ náà ni ẹ̀yin náà ẹ̀ ní gbàgbé orúkọ TSG ṣe get me lágbára Ọlọ́run á bá yín lára mu ẹ ṣe. Okay, Dr. TSG yín ti dé o ẹ pè mí sí kọ́nà kẹ́ ṣàlàyé bó bá ṣe ń ṣe yín tí ẹ bá ti pàdé mi lẹ́nìí ọ̀rọ̀ yín dayọ̀ big things ni mo like yáyáyá big things ni mo like yáyáyá ẹ jọ̀ọ́ Dr. TSG ó ti wà ní àdúgbò yín àwa ò ń ṣe ẹni tí ń fi ọṣẹ kan wo gba àrùn ẹ pè wá ẹ sọ bó bá ṣe ń ṣe yín ẹ ó sì gbádùn Dr. TSG bó bá jẹ́ pé àṣírí rẹ̀ òbò ní ẹgbẹ́ kan wá rí wa àṣírí rẹ̀ ààbò tó bá jẹ́ àánú ló fẹ́ ní ọṣẹ yìí náà ló máa lò wàá bẹ̀rẹ̀ sí ní rí àánú bí ọkọ bá dóko ó máa ń rí ṣe bí àdá náà bá dóko ó máa ń rí ṣe wàá rí tiẹ̀ ṣe ní kẹ́ kí ló dé tó ní rí tiẹ̀ ṣe ẹ jọ̀ọ́ ẹ pè mí kẹ́ sọ bó wá ṣe ń ṣe yín and I will tell you what you go use for solution into your life. Dr. TSG ó wà ládùúgbò yín ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ yìí ìyá yín kọ́ gbogbo ọmọ tí ó mọ̀wé ìsọ̀yè náà wà ó wà níbí wàá bẹ̀rẹ̀ sí ní mọ̀wé àkàrà lóní kó máa ka ẹ̀ síkùn dódódó ǹjẹ́ kí àtòrí kó máa tóye síkùn rẹ̀ wàá máa rántí gbogbo nǹkan tí wọ́n bá kọ́ ẹ brother mi ẹ lẹ́sà ẹ pẹ̀lẹ́sà ẹ lẹ́sà my name is Dr. TSG ẹ pàdé mi lénìí nítorí àánú Olúwa ni ṣe rí ilé ayé yìí ó ti di àràgbé lọ́wọ́ àwọn kan ṣùgbọ́n kì í tún ṣàràgbé o ta ló fẹ́ tayé fún yín níbo lẹ ti fẹ́ rà ayé ti di àbẹ̀gbé gbogbo ọgbọ́n tó bá ti mọ̀ máa dáa ń ló mú kí Dr. TSG kí wọ́n wò pé a ní láti tú àwọn èèyàn sílẹ̀ káwọn èèyàn gba freedom oríṣiríṣi a fẹ́ràn ara wa èrà ọ̀fẹ́ kòkòrò dénú ara àlẹ́ ẹni òun ló máa ń ṣèyàn wáyé tó ṣe tún jára àlẹ́ ni ó máa ń ṣèyàn fún díẹ̀ yìí ẹ nídìí àánú tí àánú bá dé oore máa pọ̀ tó oore bá ti wá pọ̀ táwọn ọ̀tá bẹ̀rẹ̀ sí ní gbógun fún díẹ̀ yìí ìgbà yẹn lèèyàn nídìí àgbélépọ̀tà bàbá back to sender ayé ẹ wẹlé ẹyin lẹ́yìn a sì ní àwọn. ẹ̀yọ́nú tipátipá lélẹ̀. Yes, I need ẹ̀yọ́nú by force ẹ̀yọ́nú nìyẹn tipátipá ni aṣọ fi ń wọ̀dí òkú nílé ayé ta ẹ̀ wàá kàn wò mí wà ló mọ́jú kí ni mo ṣe fún ẹ why you mọ́jú sí mi so fún de ìtẹ́ bá ti ní kíní ẹ̀rẹ̀ kan mọ́jú kò tí ẹ lè mọ́jú sí inú rẹ̀ á máa dùn ni. ẹ jọ ló wá láwọn product ilé gangan yìí lónìí. 5,000. kí ló dé bàbá ó ti pọ̀ ju 5,000 báwo ó pọ̀. kò pọ̀ brọ́dà mi kò pọ̀ brọ́dà àwọn èyí sí àwọn tí ń fi ọ̀sẹ̀ kan wo gba àrùn kí ló ṣẹlẹ̀ báwo ló ti jẹ́ outcome tẹ́ bá wo àwọn ológun òyìnbó yìí tó bá ètò ń ṣe fún orí fífọ́ náà ní í ṣe fún ètò bá ń ṣe fún inú ló máa ń ṣe fún so kí ló dé fún díẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe wà tí wà èyí tẹ́ bá rà lọ́dọ̀ wa ohun tẹ́ fẹ́ kó ṣe fún ló máa ṣe fún. ìgbéró bóyá láwọn tó máa ń ṣe ẹtú oríire 200 naira. bọ̀dá mi ẹ jára yín o ẹ má gọ̀ra yín o ọṣẹ oríire 200 naira ẹ̀yin náà ẹ wò ó wàá ní ọṣẹ oríire lẹ́yìn 200 naira ẹ ya ẹ̀rà 200 naira oríire sóríire ló lẹ̀sìn bẹ́ẹ̀ báyìí ẹ ṣe máa lóríire 200 ṣé gbogbo ayé òní ti sóríire tán ni oríire ló wá lẹ̀sìn bẹ́ẹ̀ ẹ má gọ̀ra yín ẹ jọ 5,000 lélẹ̀ ìbọ̀dà kò dẹ̀ dín kankan bẹ́ẹ̀ kò dín tó bá dé màá fowó kún lọ́fíìsì 5,000
mo ń gba transfer. Ǹjẹ́ wọ́n fẹ́ bèrè pé ṣe ní POS ni mo ní káàdì mi ní bọ̀ à ń gba transfer. Okay. Bàbá Tapa dé. Bàbá Tapa dé. Bàbá Tapa dé. Bàbá Tapa dé. Bàbá Tapa ni o. Mélòó lẹ fẹ́ ká ní àdéhùn? What? That is so much. Ibi tẹ́lẹ̀ ò bá gbé, ọwọ́ ló ń tún kọ ṣe. Ọwọ́ ló ń tún kọ ṣe. Ẹ ká lọ síwájú. Ẹ bá tún ṣe bẹ́ẹ̀ ṣe wà ẹ wọ́n máa tàwọn tí wọ́n máa kí ẹ̀dùn gbogbo ìpàdé. Ìgbà mélòó? Bọ̀ ṣó mi ràn wọ́n lè sá. Ṣó mi ràn wọ́n lè. Ẹ ṣe wọ́n yín. Ìyẹn ló máa jẹ́ problem. Our rooms not well located, but we sure. And you? Ẹ̀yin wo nìyẹn? Kí lẹ̀ ń wá? Àbúrò má bínú jọ̀ọ́, mo ti rí ẹni tájọ mú wa tó mú wa wá àtijọ́ ń conclude lórí ìta wa rí. Ẹgbọ́n kí lè tẹ bàjẹ́ ọ̀rọ̀ báyìí? Kí o sí ma. Landlady lẹ ń bá sọ̀rọ̀ yìí. Landlady, ẹ má bínú ma o, ẹ má bínú. Mi ì mọ̀ wọ́n rí. Kúrò gbá lẹ́nu rẹ̀, ṣé ìyàwó tèmi ni wọ́n sọ pé àbúrò? Ẹ má bínú, àjòjì ni mí, àwa wọlé ládùúgbò yìí ni bàbá. Sọ pé sọ́ọ̀rì mà. Sorry ma o. Sorry ma o. Ṣé wọ́n sì ti rí ìtí wọ́n wá? Mo ti mú wọn lọ sẹ́yìn, wọ́n ti wẹ̀yìn. Mo ṣe fẹ́ mú wọn lọ síwájú ni kọ́ lè rí gbogbo wájú. Èyí tó bá wá fẹ́ bẹ̀, a máa get back sẹ́yìn. Wọ́n sì kówó dání. Ayé ò ná cash mọ́, transfer ni bàbá. Tó bá ti wo tó fẹ́ wò ń sìn, wọ́n á yọjú sí i. Kò sì ṣàlàyé fún wọn pé ilé àlùbáríkà nílé wa o. Àkàrà oṣù lóhun ló ń ṣọ̀rẹ́ ẹ̀kọ́ gbígbóná. Dámú yangan káyọ̀dá yangan lára ìwà rẹ̀ ni. Ẹ kú jókòó. Mo ti mú wọn ti wo gbogbo surroundings. Wọ́n dẹ̀ ti choose ìtọ́ fẹ́ nínú ẹ̀. Wọ́n á ní kí wá mú wọn wá bá yín òfin àti ìlànà tó bá fẹ́ sọ. Ọ̀dọ̀ èmi náà ti sọ fún wọn. Mo fẹ́ kọ́ gbọ́ látẹnu yín. Owó ilé ó ṣe kókó. Owó mi ó ṣe kókó. Owó iná ó dẹ̀ ṣe kókó. Gbogbo mẹ́ta tí mo kalẹ̀ ó ṣe kókó. Ṣé wàá rí apartment ẹgbà yìí? Surroundings ẹ̀ ẹ gbọ́dọ̀ máa gbà. Ṣé wọn kì í gbálẹ̀ náà tẹ́lẹ̀ ni? Bàbá, ọ̀tọ̀ ilé àná ni kò ti sómi lọ́dọ̀ mi, mo ń fẹ́ àrò mi táwọn fi wẹ̀. Ó yẹ kó gba òkè lọ lọ́dọ̀ olórí láàfin kó lọ wẹ̀ ń bẹ̀ ni. Ṣé bẹ́ẹ̀ ẹ máa pé ó gba wàhálà àlejò ni pé ẹ ti tú òfin lé ṣe pé ọ̀dọ̀ mọ́mì láti máa lọ máa wẹ̀. Mọ́mì ẹ jẹ́ fún wa ní kọ́kọ́ ọ̀dọ̀ yín ká lọ wẹ̀. Mọ́mì ẹ̀yin ni mò ń bá wì. Etí ló ń dùn ẹ̀ ṣó gbádùn. Ìwo la fi ń gbọ́ ọ̀nà méjèèjì ṣé lè ní àbí tẹ̀gbẹ̀bẹ̀ yẹn ká lè mọ yín tá máa sọ̀rọ̀ sí. Nítorí fẹ́ gbọ́ ni pé àwa la pa omi. Ẹ pa omi pé kí ni? Ẹ ṣe máa pa omi? Ṣé à ń sanwó ilé sọ́tún máa sanwó omi kò yé mi? A tún máa sanwó omi lọ́tọ̀ ni. Bàbá, tábà ṣọ́ àgọ́nu lè ẹ máa ti ẹ̀mí wa pa. Kí ló dé? Àwa wí àwọn náà jókòó kalẹ̀ bí èlùbọ́ là jí kí ọ̀dà. Ọkọ̀ àṣẹ. Olórí láàfin, n tí ń ṣe kì í ṣe lásán. Ìwọ náà mọ̀ pé iṣẹ́ ọwọ́ mi ni. Iṣẹ́ ọwọ́ mi ni. Tó gbogbo tí ń bá sọ, wọ́n bínú. Iṣẹ́ ọwọ́ mi ni. Èmi mo sọ ọ́ dà mẹ́rùn. Bàbá rìsíìtì wa ń kọ́ sà. Tó ti tẹ́ yín lọ́rùn. Ó ti tẹ́ yín lọ́rùn. Ó bá dọ̀la wọn gbé rìsíìtì wá fún yín. Bàbá Tapa di láńlọ́ọ̀dù. Ìjọ̀gbọ̀n ṣe dẹ́nìkan fà. Ìjọ̀gbọ̀n ṣe dẹ́nìkan fà. Bàbá gbogbo lè lókun. Ìwọ ọmọ gbá ìwọ ọmọ ẹ̀ látẹ̀kọ́. Tí mo gbé mọ́mì báyìí, tí mo ju wọn báyìí, tí mo gbé bàbá. Ojú dáàdi ojú mọ́mì. Kí wá ní àbábọ̀ bẹ̀? Bàbá òṣì ni bàbá yẹn ló ti omi ọ̀dọ̀ mi náà. Ó ní mo ò sanwó mi. Ṣé màmá gbé orílẹ̀ yìí, màá tún máa sanwó mi lọ́tọ̀. Mọ́mọ́ báwo ló ti mi ìfẹ́ jẹ́ tán ni? Mọ́mọ́ tó ṣẹlẹ̀. Wọ́n ní ò sanwó mi. Àbí ò sanwó mi. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ṣé irú ilé ṣe àtúmọ̀ máa sanwó mi lọ́tọ̀ ni? Kò sí ní táwọn sanwó ilé yìí, à ń sanwó mi. Ṣé ò ń gbọ́ mi? À ń sanwó iná, à ń sanwó agbálẹ̀, kódà à ń sanwó ilé mọ́. Ayé tiẹ̀ ló bàjẹ́, ṣé ó sanwó ẹ̀mí ẹ̀ náà fún wọn? Irú àdáadáa wo nìyẹn? Ó wá ti omi, mo ò ní wẹ̀ mọ́. Wọ́n látàlá ẹ̀mí omi kọ́ rè. Bàbá yẹn mọ̀ mọ̀ tí omi ọ̀dọ̀ bí omi tẹ̀ mi wà ní wẹ̀ nílé mọ́ nígbà yẹn máa. Má ṣe. Bàbá yẹn. Olórí, wíńdò
no kọ́ sí ojú báyìí fún ma wò mí ni o kò ní dáa fún yín. Mo tó ṣe ọ̀gbọ̀n ṣe mí o. Kò ní dáa fún yín. Ilé máa wọ̀ fa yín. Gbogbo tó ti gbé ọmọ bá wọn gbà ni. Ó lọ sanwó mi ẹ o. Tó ti gbé ọmọ bá wọn gbà bẹ́ẹ̀ ni o. Wọ́n náà wò bá gbòòrò yìí. Bálé mi, kí ló tún dé báyìí? Kí ni wọ́n máa ń jàre? Ìjẹ́ kò jókòó lébẹ̀ gangan jàre. Kò jókòó lébi kíní gangan. Kí ni? Ẹ̀wẹ̀ fi mí lẹ́ tún bá kan bọ̀ nìyẹn o. Ẹ wá lọ gbọ́jà kí wá kiri lọ, mo ní ìdòwò. Èmi tí mi ì kiri lọ, tí mo wà nínú wò yìí, sọ́mọ̀ pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe ni. Má jẹ́ tó kíní àpò mo ṣe kó máa kó mo tẹ̀sí àgbo yẹn o. Àṣewèrè ń ṣiṣẹ́. Èmi náà ti gbẹ ti mú tán. Ara mi kàn dìde ni. Ara mi kàn wíwà lè máa mo fẹ́ ṣe iṣẹ́. Mo ní ìdòwò o, má lè mi. Ẹ wá kiri lọ, tẹ́ bá dé a máa ṣe. Irọ́ òun ìrọ̀lọ́ má fún mi ní ìnádì ṣiṣẹ́ já ṣe láti lẹ́sìn. Wíwà lé mi lónìí kákan máa kanra ìbàjẹ́ 20 times la lè kanra wa ká máa kanra wa lọ tẹ́mi mọ́ nìyẹn. Mi sẹ́ni mi ṣe ohun kan fún ìbọn tó òun ní ìdòwò. Onídìí owó iná ni owó ẹyẹ máa ní sùúrù ẹgbà tí ṣe pé bóyá mo lọ gbé cup tó ń sọ pé onídìí aláàbọ̀ọ́sẹ̀ olóònídìí owó ṣé systematically o ti ń ṣáàjì mi o ti ń bìlì mi ṣé ẹ̀ má bìlì ọkọ èèyàn ni. ṣé o rí pé tí mò ń tọjà pé kẹ wá kiri lọ ni ṣé mo lè dé báyìí ń tọjà rí ni. ọ̀dà ìlú ló fẹ́. pa mí o kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ 400,000 sí. ẹ ti sọ síta nù. Dókítà ni mo wà níbi tí àwọn ti dùn ta ló àwọn ọ̀rẹ́ mi fẹ́ ṣe pàtì mo fẹ́ raṣọ pàtì mo fẹ́ tún àwọn ṣe mo fẹ́ tún fún ẹ̀dùn báyìí lọ. bàbá àtàpàdé lálọ́dù inú ẹ̀ ní ó ṣe. kò ní gbà o. àmójú mi tọ́ mi jẹ Susan Daddy Baby wèrè làwọn tá a gbà sílé yìí o ọlọ́mọdé di àlàfíwọlá kó ṣe báyìí lọ́rùn ẹ wo àwọn wèrè tá a gbà sílé wọn ò tilẹ̀kùn ẹ wò wọn ò ti géètì. Sọlọ́mọ̀rọ̀ súnlù. Ṣẹ́yìn. Káàsà igi nìyẹn pàpọ̀ pé ya káàsà. Àwọn wèrè tá a gbà sílé wọn ò ti géètì yìí o ó lè ṣí géètì ẹ̀ nídà yìí. Sórí ohun tí wọ́n ṣe yìí oṣù mẹ́ta ni wọ́n fi jìyà rẹ̀. Láyìí lọ́la. Ẹni máa ń jẹ́ ọmọ àgbà sínú ilé ẹ máa kó wèrè pọ̀ mọ́ wèrè. Oṣù mẹ́ta ni wọ́n fi jìyà rẹ̀ lẹ́ǹtìgẹ́tì. Yàbẹ̀lúgbà amúrọ̀ bàbẹ̀ dàbí ààbò. Yàbẹ̀lúgbà amúrọ̀ bàbẹ̀ dàbí ààbò. Ìwọ ń dábàá ìwọ náà tí láti dẹ́gbà o. Ẹ lè kí pé àpáta láti bẹ̀nà kọjá ni. Ó korí ibi títí ṣẹlẹ̀ gbàgbé sí ni. Iná korí ilé fẹ́jú tòótọ́. Òrùlé borí ajá mọ́lẹ̀. Èmi náà ti wá nǹkan torí Ọlọ́run má bínú kọ́ ẹ̀yin ló jí mi mo ti fẹ́ dọ́dọ̀ ẹ̀ torí Ọlọ́run ó wọ́ ó yá bá mi dá wọn dúró máa fi ọ̀rọ̀ ṣá máa bá wọn sọ̀rọ̀ pé máa dá wọn dúró máa tó dé ìjọkùnrin Ọlọ́run ó ṣí ọ̀rẹ́ mi ó ṣe gan kí ló wí. Ademeso ní pé kíkọ gbé báìkì ni. ẹ wá ìyàbò ìbẹ́ lọ mítì lánàá ta ló wá tì í gbà tó. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Báwa náà ṣe bá géètì là báyìí. Àti ẹ̀fọ́ ni ṣá ẹ̀rí wa tá a tò báyìí ẹ̀rí kí ló ṣẹlẹ̀ kí ló dé irọ́ àwa gbéjímọ̀ dání ni. ẹ wo ìyá pupa ẹni kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mítì tó lọ lóru àná ìgbà wo ló dé ta ló tilẹ̀kùn. Mo rò pé ń ṣe yín ẹ má bínú ẹ calm down nítorí mi bá yín fà gọgọ ní pé ọwọ́ ọ̀tá ni kì í wà ẹ ṣàánú mi. A jẹ́ gbogbo yín látàárọ̀ báyìí ẹ̀ tí mọ̀ ẹni tó lè dán nǹkan yìí wò ẹ mọ̀ kó bàbá Landlord yín ló máa ti gate. Ṣe bẹ́ẹ̀ yín náà ni ṣe bí jọ́kì náà tí àwa àgbàlẹ̀ náà ṣe bẹ́ẹ̀ yín náà lè wá fún wa. Àwọn náà wọ́n mú wa wá síbi ibi tó yẹ kójú wa máa rí èrè kúrè kọ́ lọ ṣàgbà lọ bàbá Landlord yìí. Bọ́dà àwọn ọmọ ni àwọn lálárìnà bàbá o tó bá yá tó ń bẹ láàrin àti bàbá ṣé wọ́n máa tún jọ́kọ̀ sí wa. Àwọn ní bí bàbá. Kí ni ká ṣe ń sìn ok bàbá náà ló ń bọ̀. Ọlọ́run ṣe o.
ẹ pẹ̀lẹ́ sà ẹ rọra o ẹ káàárọ̀ o. Bàbá kọ́kọ́rọ́ ni àwọn èèyàn ní ẹ̀yin lè máa tilẹ̀kùn mo fọlọ́n bàbá yẹn kò bá mi ṣe ẹ̀ ní dáhùn ibi tí mo ń lọ wà important ẹjọ́ torí Ọlọ́run. ìgbà táyìn mọ̀ pé ẹ̀yin máa jí jáde láàárọ̀ kí ló dé tẹ̀yin ò fi ti géètì lálẹ́ àná. mo mẹ́ tó sí géètì lẹ́wọ̀ àwọn rẹ o bàbá onígbò ni bàbá onígbò ni ìta ló ti fagbó àwọn ni. ọmọ tó wá mi wá aago 8 ló ti lọ ìgbà wo lẹ́yìn wọlé. gbogbo ìgbà tí ìyàwó mi bá jí yóò wá bẹ́ẹ̀ yín ṣí èmi kò lè jí o. ẹ sọ pé. mi gan mi àpíà gbogbo ìgbà tí ìyàwó mi bá jí yóò wá ṣí fún yín bí ó sì tètè jí náà. ẹ má ṣe bẹ́ẹ̀ jàre bàbá ẹ ká ìjàre ọmọ mi ẹ ká ìjà bàbá ẹ ní sọ̀rọ̀ tí ò dáa ẹ sílẹ̀kùn. ojoojúmọ́ bí ariwo ni ojoojúmọ́ bí jọ̀gbọ̀n o. àkàrà oṣù lóhun ló ń tọrẹ ẹ̀kọ́ gbígbóná. wà á máa sọ títí ẹ. kámú yangan káyọ̀dá yangan lára ìwà rẹ̀ ni ó ti diwà rẹ̀. gbogbo ìtàn náà sọ fún mi. ó ti di iṣẹ́ rẹ̀. ẹ̀yin lè jẹ́ kí n kó nínú ilé yìí wọ́n ní wọ́n ló fà. ó dẹ̀ ti mọ́ ọ lára. kò ní gbọ́ kò ní gbà kò ní gbọ́ kò ní gbà o. Bàbá Tapa dé, Bàbá Tapa dé, Bàbá Tapa dé, Bàbá Tapa dé, Bàbá Tapa ni o, Bàbá Tapa ni o, Bàbá Tapa dé. ohun tí èmi pè yín fún ni pé ìpàdé wà ní ọ̀la a ní mítìn táwa fẹ́ ṣe ní ọ̀la. Bàbá Tapa ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ má sọ fún mi pé torí pé ẹ fẹ́ pè pàdé lọ́la lẹ ṣe ní ká tẹ máa sọ látàlẹ́. àbí. ìpàdé tẹ fẹ́ ṣe lọ́la mítìn tẹ fẹ́ bá wa ṣe lọ́la ọ̀rọ̀ tẹ fẹ́ sọ lọ́la kí ló tẹ̀lé sọ́nsìn tẹ wá dáná mọ́ wa lójú. bí mo ṣe fẹ́ ni mo ṣe sọ ọ̀hún. ìfẹ́kúfẹ́ lẹ́yìn máa sọ ọ̀hún. bàbá ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ tó bá sign player àwọn ọmọ wing tó máa play sí tí ó bá dẹ̀ nídìí rẹ̀ obìnrin kan ò kì í jẹ́ kú mólú ẹ gbé wa débẹ̀ ní tó bá ṣẹlẹ̀ gangan ni kẹ́ ẹ já wa sí. bí mo ṣe fẹ́ ni mo ṣe sọ ọ̀hún fún ẹ̀yin. bàbá ṣé kò jù báyẹn lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀wọ̀ ẹ̀yin èèyàn mi ẹ̀yẹ́ ká lọ sùn. àtàwọn mo ti wà níbi iṣẹ́ mi ò mọ̀ pé bàbá máa pè wá nílò alẹ́ yìí máa bá wa sọ orúkọ ẹ̀yẹ́ ká lọ sùn. bàbá n fẹ́ bí kó ń ṣe ọ̀rọ̀ owó lẹ fẹ́ pè wá fún lọ́la o tó bá jẹ́ ọ̀rọ̀ owó oorun tẹ́ fẹ́ lọ sùn ìkẹ́ tètè tún ro kò sówó ìlú gbogbo alamọ bí ìlú ṣe rí o ẹ máa pè wá níṣẹ́jú ìpàdé yín ò ń tán àwọn ènìyàn á ń ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni ẹ jẹ́ kọ́ gbádùn ara wọn. láì ṣe kó àfẹ́ṣe kọ̀bí àwọn ohun tèmi fẹ́ sọ. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. aládùúgbò ni kò máa sábújà kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo. bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé láńlọ́ọ̀dù inú ẹ̀ ni ó ṣe. tinú ẹ̀ ni ó ṣe. àgúnláàgún tẹ̀tẹ̀ ìwọ ń pápá ìwọ náà túláàsì dẹ́gbà o. ẹ lè kí pé àpáta láti bẹ̀nà kọjá ni ó kórìí ibi títí ṣalágbá pè sí. arákùnrin àtàrábìnrin olúwa ló fi sí inú àdúgbò yìí ó ní kẹ́ ẹ yí padà ìwọ láńlọ́ọ̀dù tó ń fi ara ní àwọn ayálégbé rẹ àní kó o yí padà lónìí nítorí pé ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀ ìbéyìí ló wọ̀ fẹ́ kú ẹlẹ́sẹ̀ àbí kó ronú pìwàdà ẹ yí padà ìwọ láńlọ́ọ̀dù tó ń fara ní àwọn ayálégbé rẹ ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀ kó o yí padà nítorí pé Olúwa bèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe da ẹ̀jẹ̀ rẹ sí ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ àráyé yí padà ìṣẹ̀dá ayé ń bọ̀ o tí ó bèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ. ẹ kú ṣe olúwa kú ṣe rẹ olúwa ṣàgbára dọ̀tun àmín mo rí pé ṣé olúwa lẹ́yìn ṣe o
ṣùgbọ́n bí tẹ́tí wá ń ṣe ìyókù díẹ̀ káàtó èmi kò fẹ́ gbà yín lámọ̀ràn bí bóyá kẹ́ sún síwájú díẹ̀ kẹ́ wá bẹ̀rẹ̀ sí kéde ìyìn rere Olúwa àwọn ayé agbọ́n tẹ̀ ń sọ ṣé wá rí ibi tẹ́ ẹ wà yìí kò dáa o ẹ jẹ́ kí iṣẹ́ Olúwa yẹn kó sún yín sí iwájú kẹ́ kọ̀ntínù láti rẹ̀ mo kàn ní kí n gbà yín nímọ̀ràn ní sáà. Mo fẹ́ kó yé yín pé iṣẹ́ tí mo wá jẹ́ níbí Olúwa ló rán mi iṣẹ́ torí pé èpè ni fún ẹni tí a kò fi rán tó ń jíṣẹ́ ègbé sì ni fún ẹni tá a fi ṣẹ́ rán tó kọ̀ tí kò jíṣẹ́ ibi tó Olúwa rán mi sí mo ti ń jíṣẹ́ yìí nítorí pé mi ò jẹ iṣẹ́ ìfẹ́nu Ọlọ́run ló darí mi wá sí bíbá yìí kí n wá jíṣẹ́ Olúwa fún yín. Olúwa náà ló rán mi sí yín lèmi náà ṣe jíṣẹ́ ṣùgbọ́n pàdé rẹ̀ tún ní iṣẹ́ Olúwa náà rẹ̀ tún ti ń jẹ́ ẹ̀ ẹ kú iṣẹ́ Olúwa sà. Olúwa kú fẹ́ ẹ yí padà. ẹ kú iṣẹ́ Olúwa sà. ẹ káàbọ̀ o. Yes sà ẹ rà sà. Bàbá wa ṣe rí báìbù tẹ́ gbé lọ́wọ́ yìí nǹkan tó sọ fún èmi àti ẹ̀yin ni wípé kí a fi ohun tí ń ṣe Késárì ká fún Késárì o ṣé àwárí Késárì sí bẹ́ẹ̀rì ìsọ̀rọ̀ gangan yẹn bàbá tó nílé yìí ni ṣé fẹ́ gbọ́ mi sà bàbá tó nílé gangan ni Késárì o àmọ̀ràn mi fún yín ni wípé gẹ́gẹ́ bí bíbélì ti ṣe sọ fún èmi àti ẹ̀yin kí ẹ fi ohun tí ń ṣe ti Késárì kí ẹ fún Késárì o ẹ kú iṣẹ́ Olúwa sà o. ẹ ṣe arábìnrin ibi tó Olúwa rán mi sí gangan ni mo ti ń polongo ìyìnrere yìí nítorí pé iṣẹ́ tá a rán àkọ́ ìpapọ̀. Bíbélì gan sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe ìmọ̀ràn mi fún yín nìyẹn o tó bá wù yín ẹ sì dúró síbẹ̀. kò sí wàhálà. ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ ara yẹ yí padà ẹ̀dá ayé ń bọ̀ o tí ó béèrè lọ́wọ́ rẹ. alàgbà kí ni wọ́n ń porúkọ rẹ. ẹ ra o. Ọlọ́run tí ìwọ ń sìn ó yàtọ̀ sọ Ọlọ́run tí èmi bàbá Tápà ń sìn o. kí ìwọ máa fi Ọlọ́run tí ìwọ ń sìn kí ìwọ máa fi dá ọrùn mọ́ èmi lójú o. tí èmi bá ṣetán pẹ̀lú rẹ Ọlọ́run tí ìwọ ń sìn á lóhun kò mọ̀ ọ́ rí o. á lóhun kò mọ̀ ọ́ rí o. bàbá ibi tó Olúwa rán mi sí rè ó sì ní dandan kí jíṣẹ́ tó Olúwa rán mi. ẹ yí padà ẹ yí padà ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ẹ yí padà. pásítọ̀ àbí wòlíì dẹ̀lẹ̀ ń pera yín wọ́n sọ fún yín sìn ẹ ṣe apá bíi tán ẹ dẹ̀ ń ṣàyà bí ẹ̀yìn ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹ wo ṣẹ́ẹ̀rí bó ṣe ń bá yín sọ yẹn ẹ borí ìyá yín lélẹ́ni ni o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ máa advice yín ẹ lọ sápá ọ̀hún àgbápá bíi kẹ́ lọ máa wàásù tí yín ń bẹ̀ ó lè jẹ́lé tí Ọlọ́run máa fi gbà mí wọlé sọ́run lélẹ̀ mi mọ̀ ló yẹ kí máa advice yín o ẹ máa wòran. kò sí nǹkan kan Olúwa tó rán mi níṣẹ́ kò ní fi mí sílẹ̀ nítorí ológodo ó gbọ́dọ̀ láyà bí kìnìún bẹ́ẹ̀ ni ẹ yí padà. ogun ẹgbọmọlọmọ kàlíkàlí bàbá lálọ́dù tí ò rẹ́ ní bọ́dì níṣẹ́ tó bá lọ sọ̀rọ̀ sọ. ẹ pẹ̀lẹ́ kẹ́ ẹ jí o kẹ́ ẹ jí sáyé o ìfi ayé ẹ pẹ̀lẹ́ ẹ ṣiṣẹ́ jẹ́ lé mi ṣèbọn sọ fún yín ṣèbọn sọ fún yín kẹ́ gbé ìyìn rere yín kẹ́ gbé lọ síwájú. níbo mo wà. ojú yìí ti là ẹ dìde ṣé wọ́n sọ fún yín pé kẹ́kẹ́ máa wo bíbẹ̀ dáadáa ìbẹ̀lẹ̀ wá tẹ́wá tí wọ́n ń ṣẹlẹ́yà ṣe ibẹ̀ jẹ́ wájú ṣọ́ọ̀ṣì yín. ẹ lajú yín dáadáa ṣé mọ̀ pàdúgbò bàbá Tápà lélẹ̀ àdúgbò bàbá Tápà ní bíbá yìí o tẹ́ ẹ bá ti ń gbọ́ àdúgbò yìí ẹ gbọ́dọ̀ gbà bí kọjá mọ́. ẹ gbé báìbù yín ẹ gbé báìbù yín ẹ bẹ̀rẹ̀ òun rè ẹ dìde. aago àwọn bàjẹ́bàjẹ́ tí mo tọ́ ti lọ tà dànù. Jésù Kristi mo gbọ́dọ̀ láyè láti yẹ̀yẹ́ mi. owó ilé ẹgbẹ́ ní akẹ́ ọ̀tọ́ ti yẹ̀yẹ́ yín bá ṣé bẹ́ẹ̀ ṣe tutù dé ìrà lélẹ̀ wọ́n ti ṣẹ̀ sí yín gan pàápàá. ẹni pé. ẹ ti ṣe ẹlẹ́yà náà. ọ̀nà abo níbí. ibẹ̀ ni géètì wa lẹ̀ ń wò lọ́kàn yẹn. n ò tún gbọ́dọ̀ gbàdúrà. ẹ pẹ̀lẹ́ ìjọ ilẹ̀ tí máa wá. oní Jésù Kristi. ìjọ ilẹ̀ tí máa wá. ẹlẹ́sìn òye. Olúwàjọ
lọ tí ẹ fẹ́ gbà yìí má sọ lè mí lọ fìlà lọ́jọ́ àwọn bẹ́ẹ̀ ni àdúrà tí mo sì ń gbà ní pé kí olówó mi gbà lé mi. ó ní làákà ìrànlọ́ rẹ mi adúrú gbogbo business tó wà nínú ní ti téèyàn lè ṣe tó lè fi make owó láàrin 1 month and 2 months ó ní máa níye tó ti máa ní profit tó ti máa ní àfi kó o máa ra aṣọ in fact online network business gan àtẹ̀yìn pé ó máa fi make owó bójá ó lè ṣe gbọ́ kankan bẹ̀. wọn ló fẹ́ ṣe business èmi ò ní kankan ṣe aṣọ ni ọjà mo ń lọ lọ́la kí n ló gbà. wọ́n kú kiri àìwò bí ìwọ bá wò ó ìwọ kú kiri àìwò bí ìwọ bá wò ó ìwọ kú kiri. bẹ́ẹ̀ ni a ti ṣí ilé bàbá yìí. lọ́sàn-án gan. ayé mi ṣé bàbá láńlọ́ọ̀dù wà lélẹ̀ ṣá. a ti wọ́wọ́ chance lọ́sàn-án gan láì ṣe wèrè kí ẹ máa gbẹ́bọ lọ́sàn-án gangan. ọ̀rẹ́ mi orí dẹ̀ fọ́ mi wá. wo tẹ̀ ti wá dà báyìí tí owó lé wá bá ti tán èmi ò bá yín gbénu ilé yẹn mọ́ èmi fẹ́ kó jáde kó nínú ilé yẹn ni. ọ̀rẹ́ mi wo èmi gan rò ní lọ́sàn-án gan wo sórí ilé ọ̀gọ́ tẹ̀tẹ̀rẹ̀ gan ilé ọ̀gọ́ ti sú mi wàhálà bàbá yìí pọ̀ wàhálà ẹ̀ ti pọ̀ bó bó ṣe mú ọ lọ́sàn-án gangan ṣé máa ń gbé bọ lọ́sàn-án gangan báyìí ni. ọ̀rẹ́ mi ó ti dá abẹ́ yẹn mojú lélẹ̀ fún yín kẹ́ máa gbé bẹ̀ ṣé ti gbọ́ fún mi ò ní yóò. ṣé ò ní jẹ́ ká lọ ṣé ò ní jẹ́ ká nígbà tó bá tó ti bẹ́ bọ́ aláṣẹ mi àmọ́ àti ṣe nígbà tó bá ti tẹ̀lé mi nílọ. dúró ìwọ ni. àìwò ìwọ wò ó ìwọ kú kiri 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 àìwò ìwọ wò ó ìwọ kú kiri. ẹ wá bàbá èwo lórí burúkú ganan ẹ wá èwo ni wèrè ganan pàápàá ṣé nìkan ni láńlọ́ọ̀dù ládùúgbò ni lọ́sàn gẹ́gẹ́rẹ́ kéèyàn máa gbẹ́bọ kiri ṣé ìwà òkè ṣá. ìwọ kú kiri. ẹ wo wèrè tí ò kú kiri àwọn ọ̀ràn yín ló máa kú àwọn ọ̀ràn yín wá kú dànù. ètò olóko ni kò ní má gbọ̀n rí ó dàgbà ìṣiyèrè. gbọ́dọ̀ lọ bá tẹ̀mí wà kò ní ta fún yín. máa gbẹ́bọ lórí burúkú kiri lọ́tọ̀ dùdùkọ́ ebàjẹ́ gbàgbà alábẹ́ wọn ebàjẹ́ wọn tí abakia tàǹkà dínà kégbọ́n tùgbàtìgbé ti pù yín nọ́sà yìí pátá ẹ̀ nọ́sà yìí ẹtú mi zùmọ̀ ẹ tì mí lẹ́yìn gbogbo ntẹ̀mí bá tú kó di tútú gbogbo ntẹ̀mí bá dè kó di dídè gbogbo ntẹ̀mí bá pa kó kú yàgàn màáfẹ́ ẹlẹ́nìgàn pátá náà ẹ̀bànjìrẹ̀ olóyèjì làmọ̀ yẹn tutara jì náà ju ẹ̀bẹ̀ ìbácha yìí náà làmọ̀ yà nọ́sà yìí náà ju ẹ̀bẹ̀ ìbácha yìí náà goroso kama dami enye tapati epimbe wọn pimbe wọn awuza jẹma wọn awo sẹma kiri goroso kama dami enye tapati epimbe wọn pimbe wọn awuza jẹma wọn awo sẹma kiri goroso. agàn wọn fẹ́ wọn dọbẹ mi agàn wọn fẹ́ wọn dọbẹ mi agàn wọn fẹ́ wọn dọbẹ mi agàn wọn fẹ́ wọn dọbẹ mi. Ẹ̀yin bá ní ẹ̀yin kò ní gbà fún èyí ẹ̀yin máa gbà túláàsì ẹ̀yin bá ní ẹ̀yin kò ní gbà fún èmi ẹ̀yin máa gbà túláàsì nítorí bí èèyàn bá jẹun tó pàdé owó nínú oúnjẹ náà máa dùn ún jẹ ni àmọ́ bí èèyàn bá jẹun tó pàdé tìrà nínú oúnjẹ kò ní ṣe é jẹ kò ní ṣe é jẹ wọn àyè já èmi ò bá tápà ẹ gbà pé èmi tún láàṣì ni bí ẹ bá ní ẹ̀yin kò ní gbà pé èmi tún láàṣì. lọ́sàn gangan kò ga o. tinú ẹ̀ ni ó ṣe tinú ẹ̀ ni ó ṣe àgùn tẹ̀tẹ̀. ìlú wo lẹ́yìn gangan. ẹ̀gbádùn ni.
Ẹ̀gbádùn. Bẹ́ẹ̀ni. Èèyàn rẹ̀ pọ̀ lẹ́gbàdùn. Ajajajajaja mo ní ọ̀rẹ́ kan lẹ́gbàdùn gbà kan yìí máa ń kọrin ògòdó ògòdó ẹ̀gbà ọmọ orin yẹn kọ tó bá bẹ̀rẹ̀ báyìí ọmọ gbọ́ yíyọ ọkọ rẹ̀ rè ń bá ẹ̀wí náà ni ó lótì bàbá ọkọ rẹ̀ rè ń bá ẹ̀wí náà ni ó lótì àní kíní ọkọ rẹ̀ kò mọ̀ káwọ̀ lára ni ó ní ẹ mímọ̀ gbà kínkínní ọwá ní ó kínkínní kó kínkínní ó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ó rẹ́bẹ́tẹ́ ó kò rẹ́bẹ́tẹ́ ohun àbáni la fi ń báyọ̀ ẹni ṣe orí bẹ́ńtẹ́ ohun àwọn èrò àwọn à ń pè lórí ẹ̀ ọmọ pàwọn èèyàn fẹ́ràn ní ìsọkúsọ èèyàn rẹ bẹ ẹ kí ni tó fẹ́ gàgà bó ti wà yìí kò sí ní tó fẹ́ tì ní sí fún pọ́ọ̀ tẹ̀ wá láti ìlú ọ̀rẹ́ mi ó ti bọ́ ayé ó ti bọ́ sáyé. Ẹ ṣé bàbá ọ̀rẹ́ mi kan ló júwe ọ̀dọ̀ yín fún mi ó ní tí n bá ti dọ́dọ̀ yín ó ní ọ̀rọ̀ mi ti dayọ̀. Sórí DSG yẹn mo fi pọ́n ara mi nítorí àwọn ilé ìbò ni ní oògùn ìbílẹ̀ mo mọ̀ bàjẹ́ kò sí awúgbà àrùn níbí àfàìsàn tí ọba ti ń ṣèyàn nílé wò ibú oríwé wájú ta ni torí pàjáwìrì orí fífọ́ ni nípa ti bọ́ bẹ́ẹ̀ nípa ti mú nípa ti déwé kan yín máa ń jẹ́ mi nì bẹ́ẹ̀ ni ewé kan mo pè ń gbá ń jẹ́ mi lójú ọlọ́ àlọ́ bá lọ́lọ́ ráyè fọkànbalẹ̀ kí ló fẹ́ gangan. Bàbá bẹ́ẹ̀ ṣe ń wò mí mo yẹ dùnmọ́lẹ́ ṣe rí mi yo ambassadọ̀ ìyàlẹ́ rí lórí ìjókòó yìí bẹ́ẹ̀ ni ambassadọ̀ ìyà ni àárọ̀ omi ni ọ̀sán omi ni tó bá tún dalẹ́ náà omi náà ni mo máa fi ń nàpọ̀ ẹ̀. ṣe máa ń fi ṣúgà sí i àbáwọn ni ti ń lọ lẹ́nu yín. tí má tiẹ̀ rí ṣúgà fi sí ó máa dáa. ẹ kàn máa mú bẹ́ẹ̀. omi lásán. kí ló fọ ọ̀sẹ̀. ìyá ni. ìyá ni. ìyá mumi ló ń jẹ yín. ẹ o bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ìyá ọ̀dà ìṣẹ́ tó bá mú lọ́kọ láyà yọ ràn mọ́ ọ gbọ́dọ̀ bímọ sásìkò yìí bó bímọ sásìkò yìí agodo ń gbólọmọ yàn yà yóò máa mú mi bí gèrè àmọ́ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ gẹ́gẹ́ mo sọ fún ọ kí ló fẹ́ gangan ọmọ tó ṣe iṣẹ́ wo ni wọ́n ṣe gangan. iṣẹ́ èmi ò mi ì máa níṣẹ́ kankan tí mò ń ṣe tí má ṣáà ti jí láyọ̀ tí mo ti ṣe tóra náà bá ṣe ń ṣe everyday mi ì níṣẹ́ kan pàtó tí mò ń ṣe. mo sì mọ̀ wípé tí n bá ti dọ́dọ̀ yín síbẹ̀yìn ni bó ṣe ròyìn yín ó ti ṣeé ṣe. ó níṣẹ́. bẹ́ẹ̀ ni. o kọ́ télọ̀. rárá. bábà ìnú kọ́. rárá. kọ́ télọ̀ ìnú kọ́. rárá. bíríkìlà ìnú kọ́. rárá. sọmọ yahoo ṣe. wẹ́wò gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń sọ yẹn kò sí kankan tí mo mọ̀ ṣe nu gbogbo ẹ̀. yahoo tún lè ó lè ṣàìsùn. mi ò lè ṣe o. ok ìyẹn náà tún dá iṣẹ́ àìsàn kan tó ń bẹ tó lè ṣá. kí n máa fẹ́ oògùn sí ojú àwọn èèyàn. oògùn sójú àwọn èèyàn kọ́ máa fẹ́wọ́. fẹ́wọ́. tí wọ́n bá léèyàn fẹ́wọ́ ń jalè ní jẹ́bẹ̀ tó lè jalè kábọ̀ ṣiṣẹ́ sí. mi ò lè ṣe o bàbá. o lè jalè o tún jalè tì wọ̀ yìí bó ṣe tó yìí tó fìtì dáadáa tó wọlé báyàn báyìí tẹ ẹ̀rọ ọkọ̀ báyàn ẹ gbà mí a máa ń ṣiṣẹ́ fáwọn olè èmi máa ń ṣiṣẹ́ fún olè bẹ́ẹ̀ ni mo sọ fún tí wọ́n bá wọnú ilé báyìí onílé ó sùn báyìí gbogbo wọn wá ń fi ìwà kára wá fóònù lójú wíńdò àwọn tèmi máa ń ṣiṣẹ́ fún àwọn ọmọ mi wọ́n máa ń wọlé lọ mú ni wọ́n ti sùn lọ kí ló ń àwa tá à ń sókun fún ẹ àwa méje ni ibọ èmi lọ̀gá gbogbo àwọn ṣogunṣogun wọn bí àwọn rẹ̀ tí wọ́n máa jalè kí n fa fẹ́nìkan kí wọ́n kọ́ ṣe olè. tip tap ní nìyẹn. o lè ṣe. ẹ kí wàá lọ fẹ́ kábọ̀ ṣàwúre sí. nígbà tọ́rẹ́ mi ti ṣàlàyé ọ̀rọ̀ yín fún mi ọkàn mi ti balẹ̀. ọkàn rẹ máa padà bá òkè. so lè ṣalábàárò. mi ò lè ṣe o bàbá. o lè ṣalábàárò. táàbọ̀ ṣoògùn sí tó o bá dé owó dé onírin wọ́n máa fi ṣẹ́ lọ ni gbogbo àwọn ẹrù tó yẹ kí tírélà òru wọ́n ni wọ́n máa gbé fún. mi ò lè ṣe. àsọ̀lẹ̀ burúkú ni ọ kí ló wá wáyé wá ṣe èmi tó rí iṣẹ́ kọ́ lèmi ń ṣe ni èmi tí mò ń ta agunmu tí mò ń ta ọgbẹ tí wọ́n ń pè mí gbogbo lówó sórí pé ẹ̀yà wèrè ni mo lè wọnú gbó lọ kánrin tí mò ń lọ rè jáwé sẹ́mi sí eré ni ìwá wáwá ló lè ṣe kankan ó sì ráṣọ wọ̀ ìhòòhò lọ́yẹ̀ kọ́ ọmọ rìn káàkiri gbóná sọ wá wáìnì nìyí kò ní dàbẹ́ ní tó tún júwèé bí fún ọ. bàbá ẹ rọra náà. ṣé bí òtí ẹ̀rọ omi ló máa mu màá tún fi kàn mí kàn dídí.
lọ́ọ̀rẹ́ mi. Má bínú télọ̀ mi ó ló sọ fún mi wípé style tí mo fẹ́ ràn yẹn pé ọ̀pá 5 ló máa tó. Mo dẹ̀ jẹ́ kó yé pé èmi àti ẹ̀ lájọ laṣọ tá a jọ fẹ́ ràn. Ó wá ní kó manage ọ̀pá kan yẹn pé ó máa tó wọ náà ràn. Kó tó ṣẹlẹ̀ nìyẹn. Ọ̀rẹ́ mi má bínú kò rí dínkù àtọ̀ṣe ti gbọ́. Má ọ̀rẹ́ máa fún ẹ lówó ọ̀pá 2 tó kù. Even gan mo lè ra 6 yẹn fún ẹ so that ìwọ náà máa lè rí nǹkan tó fẹ́. Télọ̀ tí mo máa ń gbáṣọ fún yẹn náà ni. Ó mọ bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ ọ̀dọ̀ wa yẹn bẹ́ẹ̀ náà ni télọ̀ yẹn wọn. Ó dáa ọ̀rẹ́ mi máa bá ẹ bẹ́ẹ̀ má bínú. Girlfriend. Nǹkan bá tóbi ní aṣọ ọ̀bá kan ìwọ máa wọ̀ yóò sọ. Ẹsẹ̀ ìgbọ́dọ̀ kí ló ń dùn ṣé mò ń sanwó ni? Owó kan náà kọ̀ọ̀lá jọ sọ ni. Tí wọ́n á ṣe ibùkún ó dà kó ti yà wò. Nga gẹ̀ẹ́ni ẹnẹ́gà aláwọ̀ sábọ̀ èdè tuntun nínú nga gẹ̀ẹ́ni. Olórí burúkú ayé ẹ̀dá olóòṣì lórí télọ̀. Ẹsẹ̀ bá ìpàtà Olórí burúkú náà dà. Ẹ rọra sá. Mọ́mì wa ẹ káàárọ̀. Ta ni mọ́mì iṣẹ́ gbádùn sá? Ṣé ìgbádùn ṣe wà òkè? Ṣé ilé lọ gbé lẹ́sẹ̀ ìdáṣọ ọ̀pá kan sí mi? Ẹ ní sùúrù. Ẹ̀yin náà ṣáà mọ̀ pé aṣọ tọ̀rẹ́ yín gbé wá aṣọ táwọn fẹ́ rán ó jẹ́ aṣọ gan so torí ẹ̀ mo fi ṣọ́ọ̀bù aṣọ yẹn síra wọn mo mọ̀ pé ẹ close ọ̀rẹ́ ni yín. Láṣọ ọ̀pá kan ṣé sọ fún yín pé ọ̀pá kan mo rà ni. Ọ̀pá kan náà ṣé ẹ lè lójọ ọ̀pá kan lọ ni ṣe bẹ́yìn ni. Ọ̀pá kan máa tó mi ràn ṣé ilẹ̀ bá mi sanwó aṣọ ni ṣé rí bí mi ṣe wà yìí máa gbáṣọ mi kí tó kù mí báyìí tí ìbá gbáṣọ mi mú wà ní. Ọ̀pá mẹ́ta ni bó aṣọ ọ̀rẹ́ yín jẹ́ aṣọ so torí ẹ̀ mo mọ̀ dẹ̀ mọ̀ pọ̀ rẹ̀ ni so ẹ wo nǹkan tá a fà yìí kò ní ìdíkà máa fà á nà. Bí aráyé bá ní kó dáa fún ìwọ ará ọ̀run kò ní jẹ́ kó dáa fún ìwọ. Bàbá ẹ má ṣe pè fún mi awítán ẹ̀dẹ̀ tẹ̀ kò ló bá yẹn ṣe pè fún yàn. Ọ̀pá kan fún olórí láàfin. Ọ̀rẹ́ mi. Àwa máa gba aṣọ ká àwa tó kúrò níbí báyìí lónìí àwa máa gba aṣọ. Bàbá Tápà ẹ káàárọ̀. Èmi kò mọ̀ ọ́ rí o èmi kò mọ̀ ọ́ rí. Ọ̀rẹ́ mi má bínú mo ti wò wípé aṣọ ọ̀pá kan máa tó fún ẹ torí pé style tí mo rán yẹn ó jẹ aṣọ ni má bínú sí i. Mi ò gbọ́ kan tó sọ repeat. Mo ní pọ̀pá kan máa tó ẹ. Bọ́dá tàbí máa fún ní bójú ọlá ta ọmọ máa pò yí kú ni ṣé bí mi ṣe wà yìí máa gbáṣọ mi kí tó kó mi bá ní sáàmù. Má bínú. Style jẹ aṣọ ṣé ọ̀pọ̀ mẹ́ta kọ́ la jọ rà ni ọ̀pọ̀ mẹ́ta kọ́ la jọ rà. Mo máa rà á fún ẹ ṣé o ti gbọ́ má bínú rẹ. Nígbà tí wọ́n fẹ́ ránṣọ tó mọ̀ pọ́pọ̀ mẹ́ta ò lè tó ẹ̀ kí ló tó sọ fún tẹ́lẹ̀ pé wọ́n màtíráàsì ṣé bí mi ṣe wà yìí máa gbáṣọ mi kí tó kó mi bá yìí mo ò jẹ fáṣọ àbọ̀ odidi báyìí ni mo fẹ́. Ọ̀rẹ́ yín lẹ máa bá sọ torí àwọn mo fi ránṣọ fún. Olórí láàfin á gba aṣọ ká àwa tó kúrò níbí báyìí. Dádì ẹ má bínú ṣe ti gbọ́. Wo jẹ́ káwa máa lọ mi ga gùn bìnrin pẹ̀lú mi àgbo èdè òṣìbìnrin náà jẹ́ káwa máa lọ. Tẹ́sán mi ò bá kọ́ mi ní owó kódà. Mo ní máa gbáṣọ ẹ wá fún ẹ. Ẹ tọkọ àtìyàwó ẹ ṣáà gbà fúnra yín. Máa gbáṣọ wá fún ẹ má bínú ọ̀rẹ́ mi. Ẹ wo ìyá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú iṣu ẹni báyìí olóńtọwọ́ ẹni bèpo èmi ni mo fa yín sọ̀tì fún ẹjọ́ ẹ má bínú. Ṣé ẹ rí bó ṣe wà yẹn ẹni títí ẹ ti bàjẹ́ ni o kò ní kó ná wọn ti wà o. Ẹ wá tí ẹ̀yin lẹ fà o and moreover ẹ rí ọ̀rẹ́ gidi báyìí rárá. Ẹ má bínú ẹ̀yin ni mo. Òrùlé borí àjà mọ́lẹ̀. Ogun ẹ̀kọ́ ọmọlámọ kàlíkàlí. Kí ló dé tí ìwọ kò lè ṣàṣẹ? Ẹ wù mí ṣáà ti ṣàṣẹ àṣẹ. Ohun tí èmi pè yín fún ni pé èmi fẹ́ rìnrìn àjò èmi àti olórí láàfin ó máa tó bí ọ̀sẹ̀ méjì kí èmi tó dé. Ẹ̀yin kò sì gbọ́dọ̀ balẹ̀ jẹ́ kí èmi tó dé. Ẹ̀yin kò sì gbọ́dọ̀ dálérú kí èmi tó dé. Káchan mi gà gùn bí eyín égé èmi yín mi gà gùn bí eyín ẹ̀yin kò gbọ́dọ̀ dálérú kí èmi tó dé. Olórí láàfin. Gbogbo yín lẹ ti gbọ́ nǹkan tí bàbá sọ. Nǹkan tẹ́ ẹ̀ ṣe nígbà tá a wà nílé bí ẹ bá ṣe nígbà tá a bá lọ tán gòbé ni o. Gòbé ni o. Ṣé yìí bí mo ṣe ń bá yín rìn ló dà o ṣé tí bá bínú sí yín. Àníbàjẹ́ bí wàá dé wà pẹ̀lú wa. Bàbá landlord. Ẹ lọ rí ẹ bọ̀ rí. Ṣé ti gbọ́? Ẹ mọ nǹkan tẹ́kọ̀ọ́ máa ṣe fẹ́mi.
ẹ bá mi wọ́n àwọn single parents àwọn single mothers ẹ kó jọ sínú ilé ẹ bá mi já wọn sí kó ní kálukú má kọjá boundary ẹ o tí wọ́n bá kọjá boundary wọn wá sọ́dọ̀ tèmi anything ló lè ṣẹlẹ̀ ẹ lè má bá wọn bẹ́ẹ̀ ṣe fi wọ́n lẹ̀ ẹ ti gbọ́. Baba Landlord ìyá wa ṣe rí bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ bọ̀ láyọ̀ o ṣe ráwa bá ṣe wà yìí ààrẹ ibì kankan ààrẹ ibì kan o ṣe ẹgbẹ́ tó sọ gbélé pawó làwa yìí agbá ọlọ́run á sọ yín lọ ọlọ́run á sọ yín bọ̀ o. mọ́mí ẹ dúró ẹ fẹ́ ẹ̀ ní dé mọ́ ni àbí báwo ni. o ò ní wálé mọ́ tó gbàdúrà kó o kọ́lé kó má wàá gbélé ẹ̀. mọ́mí o mọ́mí ẹ má bínú akẹ́láyé mọ́mí wájẹ́ wọ́wọ́ ẹ̀rí bá ní kò rí ibẹ̀ afọlójú akọ́lápá mọ́mí ẹ má bínú mọ́mí ẹ má bínú mọ́mí ẹ gbà lọ. ẹ má bínú kò kéré ẹ gbà lọ. ṣé ò ń ṣe èrè ni àbí kí náà ṣe. ìpèsè wa jẹ́ mọ́mí. wọn gbà yín ni bí ẹyin o bàbá mi tún mu orí ẹgbà yìí. kí ni mo sọ ni o jẹ́ ìjà wèrè ni wèrè lẹ. tí gbogbo yóò bá tún ká mi pa ẹ dẹkùrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. lọ́lọ́dún ẹni kò máa sábùjá ọlọ́run ọ̀pẹ́ òun nìkan ṣoṣo bọ́dẹ̀ yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dún gbogbo ohun tí a bá ṣe. ẹ wo bí ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò tiẹ̀ tó pé èèyàn ń gbà bí ẹni gbàgbọ́ ọtí rárá ayé yìí ò léèrè àwọn èèyàn táwa ń bẹ̀ gangan ní ṣòro ṣe rí ẹ̀rọ fọkànbalẹ̀ àwa gangan báyìí àwa ló kàn bẹ́ẹ̀ ni àwa ló kàn ṣe rí ọ̀rọ̀ bàbá Tapa àti rárá dáńsà kúkúrú ó dá mi lójú pé tó bá fi lè kúrò nínú ilé yìí tó ń fi lé yìí lẹ̀ wọ́n á lò tọ́sẹ̀ mẹ́rin kan tó dé. ọ̀sẹ̀ mẹ́rin báwo nínú gbogbo tó wà ńlẹ̀ yìí tó bá jẹ́ pé ó possible pé wọ́n máa fúnyàn ní green card ní Nàìjíríà ni kò ní kí bàbá Tapa padà dé mọ́ bí kò kú sọ̀hún sorry bí kò pẹ́ lọ́hùn ni. ìwọ tún fẹ́ kán dúró sọ̀hún. kó wá pẹ́ lọ́hùn. ẹ máa gbọ́ gbogbo yín wípé ẹ mọ̀ wá Landlord yín ẹ mọ̀ wá bàbá Tapa tó bá jẹ́ ẹ mọ̀ wá bàbá Tapa dáadáa ni ẹ mọ̀ pé ó ṣí ọ̀ fún mi jù pé bàbá Tapa lè lo ọjọ́ mẹ́ta nínú níbi tọ́lọ̀ ẹ̀kọ́ tó padà wá sí ilé. ẹ mọ̀ ń parọ́ ìgbàwọ̀ lẹ́yìn jẹ́ tẹ́nàntì tẹ́ ti mọ̀ wá wọn. ẹ bá mi ń bí báyìí kọ́ ni ṣé ẹ bá mi ń bí kọ́ ni. wàhálà. you should never come here again like this kọ́tẹ̀ ló tú ìrì tó wà ń bẹ̀ kó má padà wá kọ́tẹ̀ kú sọ̀hún. inna lillahi wa inna ilayhi raji'un. bọ́dà gbèrò ẹ wá ẹ má bínú ẹ wá mo mọ̀ fẹ́ béèrè kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ níbo yín Landlord yín sọ pé àwọn lọ gan. ṣèbí ó jọ ṣe mítì pẹ̀lú èmi pẹ̀lú yín ẹ ṣe béèrè lọ́wọ́ ibi tí ó ń lọ èmi lè wá ń béèrè lọ́wọ́ ẹ. mo wà ń bẹ èmi ti rò pé bóyá ìlú ìyàwó wọn náà fẹ́ lọ nǹkan tó jẹ́ kí n bí ni pé ẹ̀yin méjèèjì ẹ súnmọ́ra yín jù àwa lọ. èmi ò mọ̀ bóyá ìlú ìyá àti ẹ ló ń lọ àbí ìlú ìyàwó ẹ ló ń lọ. yìí wà ní kẹ́ẹ̀kú mi. ẹjẹ́ lẹ́jọ́ tẹ máa gbé kiri nìyẹn ẹ fẹ́ máa ṣàbòsí wèrè kiri nìyẹn. ẹ̀yin èèyàn ẹ ṣe láìkì kẹ́ẹ̀kan máa ṣẹnu ṣọṣọṣọṣọ kiri àdúgbò gbogbo ìwà àbòsí tẹ máa wù kiri ilé náà nìyẹn mo dẹ̀ ti já bàbá níwọ̀n ni. ẹ fẹ́ gbọ́rọ̀ ṣe gbọ́ orí yín bí orí igun èyí mo ṣàbòsí ẹ̀yin tẹ́ pé ẹ lè ríre mú bọ̀ 20 years nínú ìtàn tí mo gbọ́ pa sórí ayé yín lẹ́bi ṣe kọ̀dọ́kítọ̀ lóṣòdì ẹ rí kan mú bọ̀ láàrin 20 years ẹ bẹ́ ṣe pẹ́ ẹ bẹ́ ṣe rí ẹ fẹ́ bú èmi ẹ lọ́rọ̀ mi lẹ́nu wọ́n fi í wọlé. wọ́n á nò ó mọ nǹkan tó fi borí mi lélẹ̀ ni gbogbo nǹkan tó di kọ́ra tó gbé kóká yá yìí èmi náà fẹ́ tu o ó ló fi borí mi lé ká ní kì í ṣe yẹn ṣùgbọ́n jẹ́ wọn á já ẹ̀wọ̀n ni. amúgbò ń ṣàbòsí o tó bá wọ̀dọ̀ mi tán má ṣàbòsí o ti gbọ́ amúgbò dẹ̀ ń parọ́ tó bá pààyàn á dúró tì èmi ni mo pa ó ní rísìn. bẹ̀lẹ̀ mo rí pẹ́ síìkì ẹ wo orí wọn bí orí ikún olóòsì ọ̀dọ́ tó 20 years wọn lówó ire kan wọn mú bọ̀ olóòsì lónìí bí tí mo dùn sí lẹ́nu dalẹ́ mi. ẹ̀gbọ́n mi o ṣé ẹ rí i pé bàbá Tapa àti ìyàwó ẹ̀gbọ́n kan tó ṣe ìpalẹ̀mọ́ àti travel yìí ṣé tó bá lọ tó ṣe kò ní ní ìṣù kí ló fẹ́ ní jàre jọ sọ fún mi. ẹ wò mí
lẹ́kọ̀ọ́ tá à ń sọ ọmọ ẹ̀ mọ́ pọ́sí ìyàwó ẹ̀ sọ pé ẹyin tẹ́ bá dé o àwọn máa ga àwọn máa balẹ̀ àwọn máa ga tó bá lọ ga kan tó balẹ̀ kan mi ní lọ́ọ̀sì o. ọ̀rẹ́ ẹnu lásán nìyẹn jàre ọ̀rẹ́ ẹnu. lásán ọ̀rọ̀ orí ahọ́n. ẹ mọ nǹkan tẹ́ ń sọ tẹ́ bá mọ nǹkan tẹ́ ń sọ ẹ̀ ní sọ bẹ́ẹ̀ mọ́. mi ní sọ bẹ́ẹ̀ mọ́ mo ti gbọ́. ọkọ mọ nǹkan tó ń sọ tí ẹni nǹkan tó ń fẹ́ sọ fún yín ni pé ẹ wá 10,000 wá kẹ́ fún mi màá lọ sí gbọ̀nà tí ọkọ̀ wọn bá lọ lọ forí sọ̀gì ni wọn ní dé láyọ̀. ẹ dúró ẹgbẹ́ mi o. kò sọ pé o nídìí owó. ẹgbẹ́ mi o kéèmí àtàwọn táwọn ọjọ́ lórí káwá 10,000 fún wọn ká kó fún ẹ kó bá lọ gba agànnà lọ kó lọ ṣògùn fún wa mo gbé fún ẹ o. tí yín ni mò ń ṣe ṣe apàtímẹ́ǹtì tí bíbá tó bá ti wá ṣẹlẹ̀ ẹ má bá mi dúró o èmi lèmi ní bí o ibo ni wọ́n mú. iwájú yẹn ni kò ṣe àyàndá fèmí. my lady. ibo ni wọ́n mú. ọkọ tó lọ jẹ́ ká sọ fún ọ ibo fẹ́ pínlẹ̀ bó fẹ́ pínlẹ̀ àbò sílẹ̀ ṣe. wọ́n ti mú tiẹ̀ ẹ má bá mi fi bí o ẹ má bá mi fi bí o ẹ má. the latest landlady the landlady yes ma yes sir how are you. ìyàwó tẹ bá mọ bínú mi ṣe dùn tó pé bàbá Tapa ń travel. kí ló dé ṣó lè tó yẹn ni. ní kí ni gbígbé kọ́ má dé mọ́ ládùúrà mi o. àwo lẹ̀ ń ṣe ẹ notice kí bàbá ṣàdúrà mi ṣàmì. èmi náà ń dààmú òpè kí ló ṣe. àdúrà bàbá Tapa èpè ni o. ṣé nítorí pé ayé ṣẹ̀ dénúlé la ṣe tí mọ̀ wá wọn ni. bẹ́ẹ̀ ni. ẹ wo àti wípé ṣe bẹ́ sọ pé wọ́n ya wèrè ni tó bá tiẹ̀ ya wèrè tó ń ya wèrè jù bẹ́ẹ̀ ni ẹ wò wọ́n lè ya wèrè tó pọ́tébù. ó ya wèrè ju pọ́tébù lọ pọ́tébù ń fún fẹ́ǹsì ni o bàbá Tapa òfurufú ló fò. ọkọ mi ṣáà ti wá rọrùn bá. my dear kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ ṣé bàbá Tapa kò sí nǹkan kan tó lè fi wá ṣe akúrúyẹjọ́ tó dákẹ́ nínú ilé yìí tí ó sọ̀rọ̀ látijọ́ yìí wọ́n á mọ̀ pé bàbá Tapa yẹn ó ń bẹ ni èmi mi ní bá wọn sọ̀rọ̀ rárá. torí pé tí mo rí èèyàn tí bàbá Tapa jẹ ni ìyàwó. ló ṣe bàbá ìyá wèrè ló tẹ̀. wèrè aláṣọ gidi. ó ya wèrè gidi gan-an. tó bá fi ṣépè pé náà báyìí. Daddy, láyọ̀ lè máa lọ láyọ̀ náà lè máa dé padà wá bá wa ẹ má pẹ̀ gbé ìlú ẹ má pẹ̀ fún wa sọ. ẹ̀dẹ̀mọ́ gbàgbé àti fún mọ́ mi. Daddy, the reason tí ẹ fẹ́ sọ pé fẹ́ lò. Ẹ jẹ́ gbé mọ́mì kan jẹ́ gbé mọ́mì kan. èso mi ẹgbẹ́ yẹn rà bọ́. Ẹ má bínú mọ́. ìyàwó ẹ lọ́wọ́ ẹ rọra olúwa ṣe yín o. abẹ́rẹ́. Kí ló dé? kí ló ṣẹlẹ̀? Irú rọ́bìṣì wo ni ẹ ti lẹ́kùn jọ? Mọ́mí, ẹ wọ́n mọ́ dábì sọ̀rọ̀. Ẹ gbàgbé. Mo lọ fẹ́ gbà bọ́ta. Sáwé fún fẹ́ǹsì bọ́ta ni. Mọ́mí. Bàbá Tapa. Landlord. Ó wèrè wo ni wọ́n bá ṣe. Èmi sì jáde lẹ́nu báyìí, mo fẹ́ gbà lọ báyìí. Mo fẹ́ kó fẹ́ǹsì Ayé wa gbà wá ń sìn. àti ìgbà tí mo rí gbélé mi ò gbélé rí bá tilẹ̀ fún ọyàn báyìí nítorí ìjà. ṣẹṣẹ ìjà wèrè. Àtọ̀. Bàbá lọ sẹ́ láyè gbà wá ẹ̀ gbádùn. Ayé ti gbà wá ń sìn. ẹ kó ṣì kẹ́kọ̀ọ́ ẹ wá fún lọ́wọ́ pẹ̀lú. Bàbá kí ló máa ń ṣe yín gan? kí ló máa ń ṣe yín gan? Bàbá onígbọ́ ayé wèrè gbà. Wọ́n rán yín sí mi ní àná. Wọ́n ti rán yín sí mi. Okay. Hello Bísí. Mi máa rí Ọlọ́run rí. Ọlọ́run àìkéyàn sí lé gbà mo máa ti ṣàgbákò landlord báyìí torí Ọlọ́run. Ó believe pé landlord mi travel. Ó dẹ̀ ti gbogbo wa mọ́lé. Ó ní 2 weeks ló máa lò ó dẹ̀ ti wá mọ́nú ilé. Mi máa kúrò ilé rí. Ọlọ́run sẹ̀. Àbó ò rí mi. Ibi òde ń ṣe US tó yàn máa pe 911 tó máa sáré bọ̀. Ṣàánú mi torí Ọlọ́run kan lọ help mi. Bá mi pọ̀ rí ọlọ́pàá help tó bá lè ṣe fún wa. Èyí ṣé gbogbo alá ló jẹ́ nílé ní pín ní nǹkan kan lé mo ṣe wà yìí. Jọ́ nítorí Ọlọ́run ojú òní tiẹ̀. O ṣé ọ̀rẹ́ mi, o ṣé àdá fún ẹ, o ṣé gan ni mo dúpẹ́. Tí ò rẹ́ ní bọ́dì ní iṣẹ́ tó bá lọ sọ̀rọ̀ sọ
ọ̀rẹ́ mi dáadáa ṣé dáadáa la bọ́. my bad ìyá mi má bínú obìnrin lọ́ọ́ yà kọ́ múnà. bàbá Tapa. bàbá Tapa. ewé ń jẹ́ oògùn jẹ́. ìyá mi tó gbá ń yí. oògùn jẹ́ àjẹ́ ewé ẹ̀ lóko kan. ìyá mi tó gbá ń yí. bó o ní gbogbo nǹkan. ń bó lọ́wọ́ àdàbà yìí gangan. mo ní wá kí ọ sílé ni. ọ̀dọ̀ mi lẹ́wà. gbogbo ìgbà lọ́kàn rẹ máa ń fà mí. bàbá Tapa àlejò ńlá mo gbà láìsọ tẹ́lẹ̀. kódà ọ̀sẹ̀ méjì gbáko ni wọ́n lò pẹ̀lú rẹ. kò sábúrú kò ní bẹ́ẹ̀ wúdé inú ọgbà láyé ọgbà yàrá kó tó kó gbogbo rẹ̀ ẹni tó bá fẹ́ sàún ní ọmọ pé lásìkò tí gàrí wọ́n ti ń kàn wọ́n yìí gbogbo ohun tá a bá ti bá ń yà àjọmọ̀ jẹ ni tí lẹ́sìrè ẹ wò yàrá yìí ọmọ súnmi kankan lọ́rẹ́ǹtì ẹ̀ ó jẹ mí lówó oṣù mẹ́fà bọ́ọ̀ jẹ́ oṣù mẹ́fà tán ní ọ̀bá sanwó náà bá bẹ̀rẹ̀ sí tún ní bú mi àwọn ará àdúgbò sábà ń lé lọ. ìwọ wá lè dànù. dànù. ó yẹ kí ìwọ pa á nì. ká fi owó oṣù mẹ́fà ká díẹ̀ mí. ọmọ ẹgbẹ́ mi lèmi máa pa á ní o. tó lórí ibú wọn lóòótọ́ tó lè lọ ọmọ jẹ gbèsè ń bò mí. ó sọ èmi ò tiẹ̀ ti lọ orí rẹ ti yọ. àwọn ìyá wa ń kọ́ torí mo ti rí wọn láti gbà tí mo ti dé. ẹ má bínú kó ti lọ ọjà ni ẹ wò ká lọ́mọ̀ pé ẹ fẹ́ wà ní òun náà máa dúró lé yóò ti dáná oúnjẹ àmọ́ ẹ̀sọ́ nǹkan kan fún mi òun náà tó dé èmi náà pè ní ìsìnkú àti lálejò kọ́ mọ̀ bọ́ yóò sì máa ra nǹkan tá a jẹ bọ̀ àmọ́ báyìí a kọ́kọ́ lọ wá àpapànù kan fi sẹ́nu náà má bínú ọ̀rẹ́ mi. bàbá Tapa. ọ̀rẹ́ mi ó wá kú ọ̀rọ̀ kan tí mo ti fẹ́ sọ fún ìwọ o ní tèmi fẹ́ sọ fún ìwọ ni pé ìwọ máa kọ́ mi ní àwọn nǹkan kọ̀ọ̀kan èmi náà sì máa kọ́ ìwọ náà ní àwọn nǹkan kọ̀ọ̀kan. kí ni mo ní tó fẹ́ kọ́yàn àmọ́ gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe nísìn àjọ gbà lọ́wọ́ ara wa náà ni ó yá pé wá ìjà wọlé. ọ̀rẹ́ mi pàápàá. ó ga ọ báwo á ní ọ̀dọ̀ yín báyìí báwo lẹ́ẹ̀fì tẹ̀ mí. ẹ wo àdúgbò wa wà pa o ṣe láìkí bí báyìí ṣe ládùúgbò wa lọ́hùn àwọn sáwìrì lájọ ń gbélé ẹ pọkọ mi burú ni wọ́n ti fi jọba gan ọ̀ràn yìí mọ̀. àdúgbò yín kékeré yẹn. àtàwọn aráalé àtàwọn tajọ ń gbélé àtàwọn aráàta olórí ibú ni gbogbo wọn. ìfẹ́ jáde bàbá Tapa ó ń gan òòṣà fún ara ẹ̀. ó ga o ẹ ṣáà ń gbádùn bí báyìí ṣe yẹn tó yọ̀dọ̀ wa kí lè máa jẹ kí lè tún máa mú sí abẹ máa ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ kó wọlé. gbogbo alárípa witness bá a ṣe já géètì àbí inú mi dùn pé ẹ fi òfin sí ọwọ́ ara yín nípa ẹ wá pè wá láti rí i pé àwa náà wà ń bẹ̀ kẹ́ tó jà mo kàn fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan tí bàbá yẹn bá padà dé ẹ má bá fa wàhálà. Am I talking to us? Ẹ má bá fa wàhálà. Every one of you must be calm. And if there is any other thing further, let us know. Am I talking? Gẹ́gẹ́ bí ọ̀gá mi Inspector Coker ṣe sọ fún yín, ìpè tí bàbá landlord yín bá ti dé, gbogbo ọ̀rọ̀ tó bá wù wọ́n kó máa sọ, kí gbogbo anybody inú yín kẹ́ má dáhùn. Nǹkan tá a fẹ́ kẹ́ ṣe fún wa, ẹ mú fóònù kẹ́ pè wá, kẹ́ sọ fún wa pé bàbá ti dé o, àwa la mọ̀ the next step láti take. Ẹ wá ike, èmi máa jà. Ìyá bòròró gan mọ̀ pé èmi máa jà. Máa jà. Ẹ ní sùúrù, ẹ gbọ́rọ̀ sáwọn ọlọ́pàá lẹ́nu. At least tí àwọn ọlọ́pàá ò bá ní ká já kínní, báwo lẹ́yìn náà ṣe fẹ́ jáde tán? Ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Àwọn tó jẹ́ pé àwọn àdúgbò lọ́wọ́ pàṣẹ oúnjẹ sí wa látòrí ibà ẹni ká máa jà mo lè ní ọ̀sẹ̀ pàdé nìbàdàn a máa lọ gbẹ́nu sí Mike lọ́dọ̀ Oríyọmí Àǹsáàtì. Bàbá yìí dájú gan. Bàbá yẹn dájú gan. Àfiwé ti yọ ẹ̀yin náà gbà sí wa. Sórí ọ̀sẹ̀ tá a ti gùn a kò kú òun odò yọ wà lọ́wọ́ wa báyìí a wà á mú alágẹmọ a fi inú odò a wà kó owó tí a fowó bẹ́ẹ̀ títí tí a máa sọ tálágẹmọ ó fi gba àwọn owó tó bá ti gba àwọn owó báyìí a sì ọ̀sẹ̀ ǹdè mọ́lẹ̀ a bá ti ṣe dé mọ́lẹ̀ ọ parí. ọ̀rẹ́ mi bàbá Tapa ọ̀rẹ́ mi ẹkùn. omi ìjà ara lodò eléyìí tó fún mi tí bí mo ti kọ́lẹ̀ olóò fún mi ní
àgbélépọ̀ ta kan. ọ̀rẹ́ mi àwọn yẹn máa ń sọ pé àwa Tapa burú. ẹ bú ògiri irú nìkan kan lè bu. àwa Tapa kò burú ìyànjẹ làwa Tapa kò fẹ́. sórí iṣẹ́ tèmi fẹ́ fún ọ yìí àgbélépọ̀ tá ńlá ni. kí nìkan tí ìwọ máa lọ wá ọ̀rẹ́ mi ìwọ máa wá orí ìṣègbè. bí ìwọ bá ti rí orí ìṣègbè ìwọ máa wá fa orí rẹ. gbogbo ẹ fa irun orí rẹ tán. bí ìwọ bá ti fa irun orí rẹ tán ìwọ máa wá àtàrí kan. ọ̀rẹ́ mi ọ wá wá kòkò ìsásùn ọ wá jó pọ̀. bí ìwọ bá ti jó pọ̀ ìwọ wá sín gbẹ́rẹ́ ẹyọ kan sí àárín orí rẹ. ọ̀rẹ́ mi ọ wá fi ìyókù ọ wá fi fọ́kọ mu. kò ní dáa fún àwọn àjẹ́ kò ní dáa fún oṣó. iṣẹ́ ń tó bẹ́ẹ̀ ni. àjẹ́ tó bá mọ̀ pé òun ní agbára kó pa èmi oṣó tó bá mọ̀ pé òun lágbára kó pa èmi. iṣẹ́ ńlá níṣẹ́ yìí o. ọ̀rẹ́ mi. àjẹ́ ò gbọ́dọ̀ pọ̀ máa wo. àjẹ́ tó bá pọ̀ máa wo ilẹ̀ ló dáa. òbí ìjà ara lódò olúbísí àmọ́ aláró tí ní mi ti ilẹ̀ tiẹ̀ sọ mi yẹ tápọ̀ ọmọ ẹgbẹ́jẹ ilẹ̀kẹ̀. ọ̀rẹ́ mi gbóróso. tùmí kẹsẹ̀ ń bẹ̀rọ̀ tí ro kúnjú mi gàṣà kí n bẹ̀rọ̀ tí ro sà ọ̀bá tùmí gèdègèdè kí n bẹ̀rọ̀ tí ro gòdò ẹ̀ sọ́yẹ tápà tí ń bá mu ṣe lù. ọ̀rẹ́ mi ẹ kùn. ìwọ pápá ìwọ náà túláàsì dẹ́gbà o. Dr. TSG iṣẹ́ wọn dájú ọdú ni wọ́n wọ̀n ìsáìmọ̀ fọlọ́kọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ ó sì gbalẹ̀ kárí ayé èrò páyé mọ̀ wọ́n ìròyìn wa ń dọ́dọ̀ tí iná tẹ́yìn náà wà ń bá wa a ti bẹ̀rẹ̀ kínní ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n a dúpẹ́ pọ́lọ́ ti ẹ̀ ní kíṣẹ́ wa dáa torí ó sọ òkè ní bá wa ṣe àwa náà mọ nǹkan kan ṣe ṣùgbọ́n bàbá ṣe ń ṣe báyìí a dúpẹ́ pé òsò òkè ń fi àṣẹ sí ohun tí ó ṣẹ́gun ṣòro rẹ̀ rẹ̀ àmúbọ̀ ọkọ tàbáyà kò sẹ́ni tí ò lè má mú bọ̀ ọkùnrin náà má mú bọ̀ káàrin obìnrin ti pọ̀ ń ta wọn lè ṣe ìrá burúkú ọkùnrin míì náà má mú bọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin sì má mú bọ̀ tí bá ti wá ń rí bẹ́ẹ̀ èèyàn jáde sọ̀rọ̀ ara rẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ dí òjò bí ó ṣe Ṣàngó kò sẹ́ni tó mọ̀ dí mọ́lámọ́lá bí ó ṣe láwo èèyàn jáde kí ló ń bẹ̀ ń bẹ̀ àmọ́ jíjáde náà máa tún tojú bọlé àwọn gbà tá a bá mọ̀ pé tá a bá fẹ́ lọ lẹ́lómi ó ní ó tiẹ̀ tún sóhun àmẹ́lẹ̀ tí mo gbé lọ́yìn túdé jáde ni gbogbo ohun tó bá lè fa kí ọmọ máàmù bọ́ òun ni ó tù béèyàn bá ti wẹ̀ tán sọ́mọ̀ pé àwa ara náà máa dọ̀tí ni báṣọ tá a wọ̀ iṣẹ́ máa dọ̀tí lèèyàn ṣe máa dọ̀tí àmọ́ béèyàn bá ti wí ọṣẹ yìí yóò wá mọ́ yóò mọ́ lójú ayé ọmọ pé kéèyàn dá a báyìí kọ́ wá má rọ̀ kan sọ́mọ̀ gbógun ni àmọ́ ogun tí bá ń bẹ ń bẹ ó wẹ̀ ogun a máa kú oríṣiríṣi túdé nílé yìí ó tu gbogbo díẹ̀ ó lè jogun ọkọ̀ ọ̀run ni ó lè jẹ́ ogun ètè ọ̀tá ni ó bọ́yẹ́ nìkan lọ́ fọwọ́ gbé láti gbọ́ tí wàá kéde àmọ́ tó o bá ti wẹ̀ ó tu gbogbo òde dànù. báwo ni mo wá ṣe fẹ́ wá máa lò. lílo rẹ̀ ò lé náà ń tọ́kàn sí pé alẹ́ nìkan ó máa lò tó bá jẹ́ pé kìíní ti pọ̀ owó ti pọ̀ lára rẹ̀ bọ́yẹ́ nìkan kò tó ṣe rí tàbí kọ́ lọ máa jẹ́ pé gbọ́n bá máa tó ṣe kọ́ máa bọ́ sọ́wọ́ bí irú sábà bí irú gáàsì tó bá yẹ pé irú wọn ni o gbọ́dọ̀ máa wẹ̀ lóru àmọ́ tó bá yẹ pé àwọn kọ̀ọ̀kan máa tó ṣe o lè wẹ̀ lọ́sàn-án kò sí o lè wẹ̀ láàárọ̀ kùtùkùtù bọ́ bá ń jáde lọ tààrọ̀ ló tiẹ̀ burúkú tó bá wẹ̀ tán tó jáde má ní kún ilé tó ṣe. ó sì dá yín lójú. kò dá mi lójú lọ wá bí ní aróyìn mi fún ọ bá mi owó jàre. ní orúkọ Jésù Ọlọ́run alágbára gbogbo ẹnikẹ́ni tá a bí nínú ènìyàn tó fi pè mí ṣẹ̀sín Olúwa fi agbára rẹ̀ mú dè kó tó tó ọjọ́ méje kó fi àmì hàn kó jẹ́ kó mọ̀ wípé kò sí alágbára kan lẹ́yìn ìwọ Ọlọ́run Olúwa fi hàn Olúwa fàmì hàn fàmì hàn fàmì hàn fàmì hàn fàmì hàn fàmì hàn. Aṣọ́nà ẹ̀gbá má ta ọ̀dọ̀ bá Tapa ṣe Olúwa
ẹ ṣe tara bàbá Tápà sí olúwa mi. Ohun tí ò yé bàbá Tápà ó pọ̀ ju ohun tó yé lọ ni. Torí ó dáa fún kò mọ́ lòní, kò lọ sójú ọ̀nà olúwa, ó lọ sójú ọ̀nà tí ó tọ́ àti tí ó yẹ. Kò sí ẹni tó lè fi ìránṣẹ́ olúwa ṣe ẹ̀sìn bí òṣèlú tó olúwa bá náwó sí. Àdánwò kékeré la fi dán yín wò. Kò sí gbogbo ìránṣẹ́ olúwa tí ọlọ́run wọn ránṣẹ́ tí ò ní rí àdánwò. Ẹ tara bàbá Tápà sí olúwa mi. Ẹ gbàdúrà fún kí ọlọ́run kó tọ́ sí ọ̀nà kó tó pẹ́. Kábíyèsí Olódùmarè, ọba tí ń jẹ́ pé ọba tí ń jẹ́ ìgbẹ̀dá, mo ti gbọ́ kó o ṣe wí olúwa ọba ẹlẹ́rìí ìpín olúwa bá mi yí padà, bá mi tọwọ́ pọ̀ lọ́kàn tí kò yí padà kó lè wúlò fún iṣẹ́ ìwọ olúwa bá mi yí padà. iná gorí ilé fẹjú tòótọ́ òrùlé borí ajá mọ́lẹ̀ ogun agbọmọlámọ kálíkálí. Mr. Remo, àwọn àgbàbọ̀ wọ́n ní tí ojú bá ń ṣèpin wọ́n ní ká yọ́ báyìí ká fi wọn ojú kó ba lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Tá a bá dẹ̀ wá kẹun sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣeé ṣe ká padà kẹtùn sáré o. Bẹ́ẹ̀ni, torí èmi ń wò pé gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà láàrin ara wa ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé tó yẹ kẹ́ ẹ ṣe àwa tó kù létí tẹ́yìn ò mọ̀ òun lèmi ń pàkíyèsí yín sí o. Ẹ jẹ́ kí bàbá Tápà mọ̀ pé ó di dandan ó wà compulsory fún láti join CDA meeting association wa. Ó kọ́lé sádùúgbò náà. Bàbá Tápà ṣomi ó ń lona ẹ̀tọ́ ẹ̀ ní láti bá wa jókòó sí meeting. Àwa tá à ń jókòó náà kò ń ṣe pé a wà lazy to that extent pé à ní nǹkan tá a fẹ́ ṣe. Kí ló dé? Èmi gan gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́ iron lady mo ń náwó mo nara sínú meeting. Kò sígbà tẹ́ pé pàdé tí mi ò ní wá. So how dare him? Ibo lèèyàn kan ti máa wá tí ò lókun lọ́rùn tó kàn máa jẹ́ pé kò ní kankan tó fẹ́ bá wa ṣe nínú community. A dẹ̀ fẹ́ dàgbàsókè sínú ìlú wa ẹ̀. Ìyá Ṣègò sẹ́yìn tẹ́ ẹ sọ yìí ẹnu yín ló yá. Ní alẹ́ yìí èmi àtàlájìlá àti àti sọ̀tọ́ jọ mọ́ nǹkan báyìí. Ọmọ bàbá Tápà yìí ó ti fẹ́ sọ̀rọ̀ èdò sàládùúgbò yìí o tá a máa bọ̀. Ṣùgbọ́n àwọn ò ní gbà kẹ́ wá máa mọ̀ pé inú rínú pé ojú ara wa tó ra wa ó tún tọ́ka ara wa ní tẹ́yìn náà sọ yìí ní tá a sọ láti sọ fún ẹ náà ti rò. Ìbá ní ká dá lọ àmọ́ ẹnìkejì àwàdé ọkùnrin báyìí ń jẹ́jẹ̀ mọ́. Ẹ jẹ́ ká súnmọ́ landlord tán mọ̀ pé àwọn náà fẹ́ kí àdúgbò yìí ó tòrò. Bọ́jà mẹ́fà kó làbọ́jà mi lè bá ríra wa àmì jí ò lè dá lọ ni. Bọ́jà mẹ́fà kó làbọ́jà gbọ́dọ̀ bá ra ẹ̀jẹ̀ lọ bá ń lé ṣùgbọ́n tá a bá lọ bá ń lé ẹjẹ́ bá ti gbọ́rọ̀ kalẹ̀ fún Tápà o ẹ náà kò ní fùfú ní o ó sì lágbára o. Ọ̀dà mo ti gbọ́ ohun tẹ́ ẹ sọ ẹ ní bàbá Tápà le ó túmọ̀ sí pé kì í gbọ́ kì í gbà ní bàbá Tápà àmọ́ bóyá ìkàwé bàbá Tápà ni tó dẹ̀ dé mi lójú pé ìkàwé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi níjọ́ tẹ́ kọ́kọ́ dénú mítìn pé ẹ mọ̀wé dáadáa. Ṣé rí àkàwé tá a sọ fún ìgbà jẹ́ mítìn ẹbí ẹ pẹ̀lú ẹ̀ tó jẹ́ ń jẹ́ sẹ́kẹ́sìrì ẹgbẹ́. Torí pé àmọ́ tẹ fẹ́ kọ́lẹ̀ ni. Ẹni mi ò kàwé ṣégbà mo ra plot mo rà lọ́dọ̀ àwọn ọmọ ńlẹ̀ ṣé n sáyìn ìwé ẹbí fúnra ṣé lè máa ń kọ́kọ́ sórí ìwé ẹbí. Mo gbé gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ẹ̀dì mo tẹ́ẹ̀dẹ̀ kàwé láàrin àwọn majority wa tó kù ẹ jẹ́ kó mọ right àti left ẹ kó mọ bí tó yẹ kó fi ọwọ́ sí ṣó yẹ yín ẹ wo ẹ̀yin ẹ wo gẹ́gẹ́ bí Yorùbá yìí àwọn àgbà wa bọ̀ wọ́n wá ní ká wádìí ohun gbogbo dájú kálídìí tó jẹ́ òótọ́ mú bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ bá mi sọ léèbò bóyá kí n lè mọ bí ṣe máa lọ ṣàlàyé fún bàbá Tápà fún ara mi. Ṣé mo tẹ́ ń béèrè bàbá Tápà sọ́kàwé ni a yẹ kó yé ó lè bọ́ lọ sọ lọ́hùn. Find this everything before you judge anything. Find this everything before you judge. Ó ti yé mi ẹ má yẹ wá fi ti yín rántí bàbá Tápà ju gbogbo ẹ lọ ẹ sa gbogbo apá yín ẹ jẹ́ kí bàbá Tápà kó darapọ̀ mọ́ wa. Nígbà pé ẹ má bẹ̀rẹ̀ sọ inú lè ní máa fẹ́ bí díẹ̀ o ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ. N tó rò ní pé ẹ̀yin láńlẹ̀dì àdúgbò ìwé ẹ̀ lẹ́nu ó ti gbọ́dọ̀ pọkọ ìbọ́kọ yín ṣe kú. Ṣùgbọ́n àwọn òjẹ̀ kó yẹ àwọn táwà sí níyàwó ládùúgbò tí nǹkan ọ̀sán ìyàwó tiwa. Àwọn ò fi agbára tiwa á fi kún tiwọn á fi òye tiwa á fi gbé lárugẹ á fi kọ́ mọ̀ pé ládùúgbò yìí ó lóòótọ́ la láwọn láńlẹ̀dì tí wọ́n pọ̀ tọkọ wọn sánkú ṣùgbọ́n àwa ò sánkú ìyàwó ọ̀rẹ́ sánkú á bá yín fà fún. Ẹ̀bùn wọn sọ pé iná gba ìyàwó Tenant yìí ó ṣe pé ìtẹ̀fowó fẹ́ láti ọjọ́ àárọ̀ yìí ẹ̀yin àgbà òfò òpònúbọ̀dọ̀ ọ̀dẹ̀ àbúrò bàbá Tápà àgbàyà kásùn láyọ̀ kàdílà rẹ̀ ṣe o.
wọn kà máa fún fi wọn àmì fún ọ ṣe ká fún náà fi hàn ṣe ká fún náà kú èrè pé nínú yìí pé géètì mi yọ nínú gbogbo yín ta ló já géètì mi sílẹ̀. àwọn náà jí àjílábá ní ṣíṣe àwọn kọ́lájà. ẹ̀yin kò mẹ́ni tó já géètì ẹ̀yin kò mẹ́ni tó já géètì mi kà á gùn bí eyín nana nígbà kéde àkàlẹ́ à mi kà á gùn bí eyín nana ta lẹni tó já géètì tí èmi tì kéèmí tó rìnrìn àjò kí tó ta gbogbo yín láṣẹ. ẹ jẹ́ àwọn tó bá jẹ́ ìdájà o ẹ tó bá jà ní kẹsàn-án o. kúta ta lẹni tó já géètì yín. ẹ̀yin ará lé ẹ kújọ́ mẹ́ta. ẹ tiẹ̀ mọ́rin dáadáa. bàbá ọlọ́pàá làwà. ṣé ò sí. bàbá àwa làwa já géètì yín. ẹ̀yin lè ń já géètì ẹ̀yin lè ń já géètì káàsà. illegal ni nǹkan tẹ́ ṣe and we are here to ask you what audacity do you have, what authority do you have, what effrontery do you have láti ti àwọn èèyàn ìwọ̀nyí tí wọ́n níyàwó tí wọ́n ní ọmọ tí wọ́n á jẹ tí wọ́n á mu tí wọ́n á lomi tí wọ́n á lo toilet ẹ̀dẹ̀ tí wọ́n mọ́lé for good 2 weeks ẹ̀dẹ̀ jáde. No, that is not allowed. Under the law, it is called illegal adoption. Illegal adoption. That is to tell you that ẹ tì wọ́n mọ́lé láì gba àṣẹ. The law is wrong. ṣé kéèmí wá sí géètì tèmi sílẹ̀ kí wọ́n wá balẹ̀ jẹ́ kéèmí máa mẹni tó wọlé kéèmí máa mẹni tó jáde. ọ̀rọ̀ rúnrún ló ń jáde lẹ́nu yìí ṣé ẹ̀ lísítì sí nǹkan tẹ̀ ń sọ ni ẹ ṣe máa ti àdúrà àwọn èèyàn yìí tẹ́ máa tì wọ́n mọ́nu lé jayọ tenant náà ẹ ní right àti tì wọ́n mọ́lé reason yẹn pàtó ránṣẹ́ pè wá àwádẹ́wà bá wọn já gate torí pé wọ́n ń ṣẹran. ìjọba ń ṣe títí rẹ̀ èmi náà ń ṣe ìjọba ti tèmi kí ni ìjọba ti tèmi fi wá papọ̀ mọ́ ìjọba ti ti yín. Anyways, ẹnì kan ṣe pẹ̀lú ìjọba o ẹnì kan ṣe o that is your own cup of tea. Yes. We are here to arrest you and you need to follow us to the station. mi ò gbọ́ nǹkan tí ìwọ sọ yìí sí. ẹ fẹ́ máa tẹ̀lé wa lọ sọ́fíìsì láti lọ ṣàlàyé ohun tẹ́ rí lọ́bẹ̀ tẹ́ fi wà ọ̀rọ̀ wọn ẹ ti àwọn èèyàn mọ́lẹ̀ náà that is illegal. èmi kò tí ì ráyè báyìí èmi ń bá ọ̀gá bàbá ẹ move. gbogbo tẹ kó láyìn kò jẹ mí lójú o kò jẹ mí lójú o màá kó gbàrú fún yín o ara tí yóò balẹ̀ tó yẹn o. sà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ẹ wò bàbá gbogbo àwọn nǹkan tó wà lọ́wọ́ yín ló ń ṣẹ̀rù bà mí tẹ́lẹ̀ bó lọ́wọ́ ẹ̀ jẹ́ bá yín sòótọ́ ṣé mo pa amówó ara wa gidi gan amówó ara wa ẹ̀rọ máa tẹ̀lé mi lọ jẹ́. ẹ wò wọ́n sọ irú kí ni gbogbo rọ́bìsì yẹn. ìwọ fọwọ́ kàn mí. ìwọ fọwọ́ kàn mí. gbàdúfù kí gbogbo nǹkan kó bẹ̀rẹ̀ sí ṣe wọ́n. ẹ wò ẹ má yẹ ká dáhùn lò gbogbo tí bàbá yín sọ yìí rọ́bìsì ni. bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ má fọ ẹ fọkàn bá. irọ́ ọlọ́pàá náà gbìyànjú wa o torí ẹni tó kọ máa fọ òun náà ló kọ jápa o. ẹ má jàpá a wà pẹ̀lú yín. oníkẹ́lẹ̀ kò sí wa. ẹ má bọ̀ ṣọ́. bàbá bí babaláko ẹ̀yìn dá kéèmí tó jáde kéèmí bá yín èmi kò fẹ́ rí ẹnì kankan nínú yín nínú ilé yìí mọ́ látòní yìí lọ mo ti lé gbogbo yín. ìwọ pápá ìwọ náà túláàsì dẹ́gbà o ẹ lè kí pé àpáta láti bẹ̀nà kọjá ni. kí tó lè sọ ẹni tí mo ṣe wà kí n tó sọ nǹkan mo ṣe wà yìí ẹni kò dìde fún lẹ́nu kọ́kọ́ dìde kọ́kọ́ náà rò ná kọ́mọ́ kúnlẹ̀ síwájú mi fẹ́ kúnlẹ̀ òsì kílẹ̀bì òsì ẹjọ́ kílẹ̀bì òsì náà. bí ojú títí ẹ kò bá fọ́ ṣé ìwọ kò mọ̀ pé ó wà lórí ìdúró ni tí ìwọ fi ní kó dìde sókè. sódó báyìí ni. mo bẹ tí mo tí yóò ń gbà tẹ́ ń bọ̀ tí má ṣe fẹ́ kí gbogbo èèyàn pé mo fẹ́ bẹ̀bẹ̀ ìmọ̀ wá bẹ̀ impossibility. òótọ́ ni o ọ̀dà tá à ń bá bọ̀ bàtàpá bó ti gbèrè ẹ̀jẹ̀ náà o wọ́n lọ ń gbẹ́bọ̀ lọ́sàn gangan ọ̀ ń gbẹ́bọ̀ lọ́sàn gangan àbí kí ló fà á tó ń gbẹ́bọ̀ lọ́sàn gangan ọ̀wọ́n á sọ pé àìwò a gbọ́dọ̀ wo owó fẹ́rẹ̀ okú fẹ́rẹ̀. ẹni tó sọ fún wọn pé èmi ń gbẹ́bọ̀ lọ́sàn òun tọ̀hún kò parọ́. ọlọ́run sọ pé àìwò. ẹni wo ó kú pé. gbẹ́bọ̀ lọ́sàn náà ni orí ẹ̀ ti wá dọ̀tí o
ọjọ́ pé orí rẹ̀ ń sáré kọjá ọpọlọ rẹ̀ ìyàwó káwọn kọ́kọ́ ṣe ẹ̀gbá kọjá bí ọgbọ́n wà ní tiyín gbọ́gbọ́n rẹ̀ ti kọ́ tó ga kọjá ọgbọ́n ṣé bẹ́ẹ̀ yóò tí ì débi ọgbọ́n ti pín sẹ́ẹ̀lì sọ fọ́kọ yín pé tó ń ṣe ọ̀dá ni ẹ wá ń gbọ́ ọlọ́run kankan sẹ́ẹ̀lì làdúgbò ni mò ń bèèrè lọ ẹjọ́ sẹ́ẹ̀lì làdúgbò. ẹjọ́ ṣé ebo tó yẹ ká gbé lọ́sàn-án ṣá máa ń gbé lóru. ẹ̀ ń bí mi ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọkọ yín. ẹyin ni mò ń bì. ọ̀dà o ọkọ rẹ̀ aya mi. ibi tí ì bá wà ládùúgbò tẹ̀ mọ́ àbẹ̀ kan cda ló ládùúgbò ṣé ẹ lọ́gbà tẹ̀lé gbọ́bọ́ náà gbà ní kájẹ̀ pé ẹ fẹ́ gbẹ́bọ̀ lóòótọ́ pẹ̀ ń ṣáájú sílé ayé ara yín ṣé ẹ lè gbé náà gbà yín ẹ wo ẹjẹ́ sọ fún yín o ẹjẹ́ sọ fún yín àti ọkọ àti ìyàwó ẹjẹ́ bá tún gbìyànjú àti gbẹ́bọ̀ nù aládùúgbò yìí ẹ tẹ̀ sí ẹ bẹ̀ bọ́ lọ ni o. they pay my fans. ààrẹ mo gbẹ́gun lédò. ẹ pátápá òun pè mí ló kọ ọmọ àgọ́ sí rẹ o. lọ sọ́ra rẹ kí ìwọ má bàa kú ọmọdé òré òmògùn ìpínlẹ̀ ẹ̀fọ́ ọmọdé òré òmẹ́kùn ń bá a ṣeré bàbá ìwọ tó mẹ́kùn kò jẹ́ bá ẹkùn ṣeré àrẹ̀mú lọ sọ́ra rẹ. pátápá ó mà jọ ẹ lójú o ní àdúgbò tá a wà yìí ní cda wa yìí tó bá pàjá bọ̀gùn tí mo bá jẹ́nu ajá òun wọn àbògùn pàjá jẹ ni o tó bá ń pọ́ olúkúgbọ́ ọmọ ráyè ọ̀tẹ̀ èmi rèé o ọfẹ́ tọ́bọ̀ tẹ̀rẹ́ o sórí wọ ìyàwó tí má gbọ́ níkò ó kùrú sí ni kí ni ń ṣe ọ́nà kí ló sọ wọn bẹ́ mi kú wọn bí sọ́ǹgbọ́ ìyàwó ẹ̀ sọ́ǹgbọ́. mi kò jẹ àsára gẹ́gẹ́ yín náà mi kò jẹ àsára. ìgò sàràfà tiẹ̀ náà bó ṣe wà yìí ìgò sàràfà tiẹ̀ náà bó ṣe wà yìí ìwọ mi ìgò sàràfà tiẹ̀ bó ṣe wà kú fàrí ikú rẹ̀ lójú ẹ̀ yìí mi ìgò sàràfà. aya mi ọjọ́ ikú rẹ̀ ní ń dá fún ara rẹ̀ ìwọ fọkàn ara rẹ̀ balẹ̀ ọjọ́ ikú rẹ̀ ní ń dá fún ara rẹ̀ láti òní lọ èmi bàbá tápà èmi máa gbẹ́bọ ìwọ nìwọ máa jẹ́bọ tí ẹbọ fi máa fín láti òní lọ. ìyàwó èèyàn jẹ ọlọ́yọ̀ tó gbé kálọ̀ ògbélé ni wọ́n mọ̀ kórè wa mo wà dáhùn láti wà tó bàtà rí tó bàtà ìyàwó ẹ̀ rí ó ti wá ọrùn fún báyìí bàjẹ́ ẹwà tá ọmọkún ọdún àti márùn ẹgbẹ́ wíwèrè ọmọkùnrin wèrè wà. Landlord wa ni kò máa sá. ẹ̀ka sí lára àwa nípa tí wàá gba owó náà. ẹ má bínú kò sí ọkọ mi ń lé tó ẹ lè rí owó náà gbà ní ẹni. ṣe ká débi kẹlẹ ọkọ yín ò sí ń lé tẹnàtì kan ò sí ń lé kò sí kinní kan lé kí ló kàn án pẹ̀lú yẹn ẹ wo owó oṣù mẹ́fà lẹ ti jẹ a dẹ̀ máa gé náà yín tẹ̀ bá ti sanwó a máa gé. ẹ farabalẹ̀ tí mo fẹ́ parọ́ pa àwọn èèyàn sí ni àbí fẹ́ gbé wọn sí nílé mi. tẹ́ bá fẹ́ ká gé náà yín owó oṣù mẹ́ta ẹ san tẹ́ bá fẹ́ gé náà yín. ẹ lè gé náà. wá. wáyà ẹ náà gan wá ní. ṣẹlẹ̀ ń tó ní bíbáyìí bàbá tápà ni mo fẹ́ tún fọkàn fún yín tó bá gbà yín kò gbọ́ pa débi tó máa gbọ́ pọ̀. ṣáwá tọrọ owó lọ́wọ́ wọn ni. ẹ̀wọ̀ ẹ̀ka ló ń bọ̀. ẹjọ́ náà ní náà. jẹ́ ká wọ́n lọ́wọ́ ṣe náà. ìgbè nánẹ́ dáàzọ́ bàdé àtúbàdí gálùgbà túbàdé dùn mọ́ ńgọ̀ wọ́wọ́. àwọn tó ń pè mí. àwọn òbí dáadáa. hello. hello. mo wà ibi tí mo ti ń já ewé tí mo sọ fún ẹ pé mo bá fi ṣiṣẹ́ nǹkan. àwọn kan ń béèrè ẹ̀ ń lè o wọn náà wọn nẹ́pà. sọ fáwọn nẹ́pà pé bàbá tápà ló ní ilé ṣùgbọ́n. wọn náà wọn fẹ́ gbé náà. tó sọ fún wọn sọ pé bàbá tápà ló ní ilé. mo kú sọ fún wọn wọn ní kò fò lókè kó nǹkan máwọn àwọn òkè ẹ̀kọ́ sẹ́kọ̀ọ́ tó kọ àwọn bẹ̀. ṣé tí wọ́n sọ fún ìwọ nù. dájúdájú àwọn ìjọba ti dájọ́ kú fáwọn káwọn tó wá tó ìbá jẹ́ pé wọ́n yẹ kí wọ́n kúrò ń bẹ̀ àwọn èmi náà ti ń bọ̀ níṣìíníṣìí. kàṣà àgbàmí èṣà àbúrò ìyájí ti jí èṣì sàánjì rẹ̀ kó fẹ́ máa jí èṣì sàánjì pé ìyájí àgẹ́dẹ́ kọ́ àbí wọ́n wí nẹ́pà nítorí àtúnbọ̀ bá ní. Kamu.
ìwọ máa gbé mi lọ àyè gbà mí. sáà ìbílẹ̀ ayé gbà mí. ibi ilé bàbá Tapa èmi náà ní bàbá Tapa. ó yẹ jókòó 500 ní owó yín ṣá o. ẹ kò sí wàhálà. ìwọ máa wà mí dáadáa o bí ìwọ kò bá wà mí dáadáa bí ìwọ bá ṣubú ìwọ máa kú èmi máa délé o. bàbá kò sí wàhálà sẹ ẹ jókòó dáadáa. ṣé ẹ ti jókòó. jẹ́jẹ́ o bàbá bọ́lẹ̀ bàbá. ìwọ dúpẹ́ tí ìwọ kò sáré ìwọ kò bá ti kú ní ìsín. bàbá ẹ wà bàbá àkùkọ eléyìí náà bàbá mi gbà bẹ́ẹ̀ bí ti bá o ṣé mi ò sọ fún pé 500 lóyún tẹ́lẹ̀ ní bàbá ìwọ ni bá mi gbà bẹ́ẹ̀ bá mi gbà bẹ́ẹ̀ bí ti bá o ẹ bá mi 500 náírà mi jọ owó kílé lè. ṣé ìwọ fẹ́ gba tí ìwọ kò béèrè fún ni. kí ni ṣé mi ò sọ pé 500 lóyún kẹ́ tó jókòó sórí machine ni bàbá ẹ bá mú owó mi jọ. dúró tèmi fún wọn ní nǹkan tí ìwọ kò béèrè fún. sàmìyàn dájú ànájọ ẹ̀ bẹ́ẹ̀ bá táyìn náà sàmìyàn nẹ́sàájì gírùkọ́ ẹ̀ bàjẹ́ wọn tí a bá kí ẹ̀ bàjẹ́ gbàgbà alábẹ́ wọn sàkáàdì náà kẹ́gbẹ́ tuntun àti bẹ́ẹ̀ ti fún yín. ìwọ kò bá dúró kémi gbé nǹkan tí ìwọ kò béèrè fún kémi gbé fún wọ olùsèé jiyàn tí ìyá kiri. ṣé ká ní sùúrù bí bàbá Tapa tó lóun pé àyàlá tó gùn kọjá. kí lèmi máa ṣe fún ẹ̀yin tẹ̀yin fi ń lọ ìyàwó mi ní ìfún. ẹ máa ra sà. ẹ ra bàbá nepa làwa a fẹ́ wá gba owó náà ni tẹ́ bá dẹ̀ náwó náà a máa bá yín gíná àbá yín ní problem rárá nǹkan tá a wá fún nìyẹn. èmi kò lówó. ẹlẹ́ẹ̀lẹ́ lọ́wọ́ owó oṣù mẹ́fà lẹ ti jẹ tẹ́ bá fẹ́ ká gé náà yín ẹ san oṣù mẹ́ta bọ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ kan àwọn boys ti wà ń bẹ̀ tán ti gbé wọ́n fẹ́ gbé ládàá sí ọ̀tẹ̀ ti gbé ládàá sí bẹ́ẹ̀ ni wọ́n máa gé náà yín máa fún ọlọ́dà ń sí tán máa gé. èmi kò lówó. tẹ́ ń bẹ̀ wọ́n ni mi ò bẹ̀ wọ́n. àwọn bíi owó nepa lọ́wọ́ àwọn jẹ́ sọ́njẹ́ sójà ni. ó tẹ̀sùn bàbá tẹ̀ jẹ́ Tinubu. ẹ ká ló kí n àtàwé gíga ni. Tinubu nàbí kíní kan. ẹjọ́ tẹ́lu ó ti ń pọ̀ jù. ní èrè ẹ̀yìn kò lówó ṣé ń jà lẹ́ ń sọ ni. ṣé èmi ni ìwọ ń bá wí bá òun. tèmi bá wá sọ pé kí ìwọ sínwí ń kọ́. ta ni. kí ìwọ bẹ̀rẹ̀ sí sínwí. àwa ó ti ń sínwìn. wà á sínwìn dọ́bì sílẹ̀. ó ti ń sínwìn. máa ṣe jẹ̀ fún mi. bàbá ẹ gbà. yóò ní sí ní sọ́jọ́ máa gbé bàtí. ó ti ń sínwìn wá ní sí. ó ti ń sínwìn. mílẹ̀. Bàbá Tapa ẹ má wọlé mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹjọ́ torí Ọlọ́run káìwò. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo fọlọ́run bẹ̀ yín ni máa sọ fún ọlọ́fíìsì máa lọ ọdún mẹ́rin lẹ́ti sàn kò sí mẹ́fà àpò tó máa lé tó máa dé lọ́rùn. tó dá ìwọ lójú. ó dá mi lójú ẹjọ́. sára ìwọ kó yá. bàbá lọ́lọ́dù tí ó rẹ́ ní bọ́dì ní iṣẹ́ tó bá lọ sọ̀rọ̀ sọ. ṣòkòtò ẹ̀gbọ́n ló bọ́ sí gbàgbà kámú sára ohun tó máa sì lọ́jọ́ ikú rẹ̀ ó ń jẹ́. fóònù mi. bàbá Tapa dé bàbá Tapa dé bàbá Tapa dé. àwa lébọ̀ yín ládùúgbò tàjọ nílé ládùúgbò àti wá sọ́dọ̀ ti pẹ́ ṣùgbọ́n nígbà tí akọ́rọ̀ pé ìpàdé àkọ́kọ́ ẹ̀wà èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin mo ní pé ẹ̀wà wọn wá ní pé káwá ìlú sí ṣe rí àwọn kan kù tí ẹ kò kù ládùúgbò yín nígbà tẹ́ ẹ dé bí àwa tẹ́ ẹ bá ń bí àwa làwọn ará gbogbo òpó náà tẹ̀wé àti wáyé orí ẹ̀ àwa làwọn ará sí bí. a sì ṣèpàdé pé nínú òfin tá a ṣe tí wọ́n ti wá padà mú náà ẹ bá ṣẹ̀ kó dé yóò máa sanwó láti mọ̀ kó táwa náà ná o á máa fi tẹ̀síwájú àdúgbò nígbà tẹ́ ẹ dé àkàrí pé ẹgbẹ́ kàwá sórí ẹ fi wáyà kọ iná ń tàn àti kẹ̀kẹ́ bóyá tó fẹ́ ṣẹ̀ dé àti wàá fẹ́ bá yín a tún wá gba ọlọ́dẹ
wọ́n lẹ pé Ọlọ́run ló ń sọ yín pé yín ò fẹ́ kéèyàn sọ yín mọ́. ó yà wá lẹ́nu gan ni. a ṣe títì ẹlẹ́ẹ̀rọ kọ̀ pé kí lọ́kàn pẹ̀lú fún da ọ̀nà à ń sán kojú ọ̀nà ẹni kí ló ń jẹ́jọ́ tí ó sa yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ fẹ́ cooperate pẹ̀lú wa ẹ mọ̀ wá pàdé déédéé ìpàdé la máa ṣe ní sátidé bá kẹ́yìn oṣù last Saturday of the month. ẹ̀kan lóṣù kan la máa péré. ṣe tó yẹ yín sí wọ́n fẹ́ kẹ́ ẹ dapò mọ́ wa ẹ ti mọ̀ sáwọ́ sí DA ẹ̀kan lọ́dún. ló bá tán. kò wá ń ṣe pé bóyá dandan tẹ́ bá ti rí pé ẹ ráyè ẹ jẹ́ kí ìyàwó yín kó máa bá wa ṣe kò sí problem ṣùgbọ́n tó bá jẹ́ ìyàwó yín náà ráyè bó jẹ́ ìnìkan kò nídìí kó jẹ́ méjèèjì lè fẹ́ máa wá torí ẹ̀ la fi wá. a sì máa sanwó àdúgbò lọ́dọọdún 2007 nù 2007 owó CDA level. ẹ̀yin mà káàbọ̀. àwa nìyẹn. ẹ̀yin mà káàbọ̀. èmi àti ìyàwó mi àwa kò lè ṣẹgbẹ́. ẹ mọ̀ pé wọn ọkùnrin lè fi bá wọn sọ̀rọ̀ dáàdì wa ohun tí wọ́n ń try láti ṣàlàyé fún yín ni pé ó kan dandan ni o ó ń rìn yín ó ń ja yín jẹ kó sí ní tá a fẹ́ fi kún o dandan gbọ̀n ní kẹ́ ẹ ṣẹgbẹ́ nínú ìlú tiwa. ẹ fi èmi àti ọ̀run lẹ̀ èmi kò lè bẹ́ ẹ̀yin ṣẹgbẹ́ bí èmi bá máa ṣẹgbẹ́ èmi á ṣẹgbẹ́ pẹ̀lú àwọn tápà ẹgbẹ́ mi èmi kò lè bẹ́ èyà jíjí kọ̀ǹkọ̀ ṣẹgbẹ́ èmi kò lè bẹ́ èyà jíjí kọ̀ǹkọ̀ ṣẹgbẹ́. pátápá bẹ́ẹ̀ sì wà ládùúgbò iná ẹ cooperate ni wọ́n yẹ kí yẹmi tí náà gùn bẹ́ẹ̀ sì wù mí kìtì kọ́ lọ kí bóyá kíní àti jú fúnra wa ni kọ́ kí n tẹ̀lé wá bí sọ́wọ́ mi yẹ yín ẹ sanwó tẹ́ ẹ bá wá sanwó ná tẹ́ ẹ sanwó tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ dá bá bẹ́ẹ̀ bá a dá sí mọ́ tẹ́ bá pẹ́ ẹ̀dá sọ̀rọ̀ àdúgbò yìí mọ́ mo fi Ọlọ́run ṣe lẹ́rìí ilé mi gbẹ́sẹ̀ lé fún yín màá ní fún gé wáyà yín ẹ máa fi sá aṣọ tó lẹ́ lẹ́fẹ̀ẹ́ tán náà mọ́ tó máa gé bàjẹ́ ojú bẹ́ẹ̀ lọ. ẹ tàwáyà náà ẹ sọdún kan aṣọ ní ọgbà yín ni ẹ jẹ́ sọ gbogbo ẹsẹ̀ wò mí yẹn inú bí mi o ẹ lábúrò àdúgbò yìí o ti ọkùnrin gúrú màrájì bọ́nà ti kúrò ẹnu rẹ o mo bá fa o àbí yẹ kí ni mo bá fa gbóòórùn àgbọ̀ntẹ́ kó àgbọ̀dọ̀ tẹ́lẹ̀ kó bóyá àgbọ̀dọ̀ yìí mo bá fa gan o. ṣé ẹ rí gbogbo ibi tẹ́ ń lọ yẹn ó pọ̀ o bàbá Tápà kí ló dé tẹ́ ẹ̀ kọ́lé sí Tápà tẹ́ ti wá tó fi dọ́dọ̀ wá ń bilẹ̀ wá kọ́lé sí kẹ́ ẹ̀ fọmọ Yorùbá sílẹ̀ tẹ́ bá gbàtẹ́ ti wá ń bí nǹkú tá a bá ń ṣe bilẹ̀ máa bá wa ṣe. irọ́ kò ń ṣẹ̀bi wọn o ìgbà tí bàbá wọn tó kọ́lé sí Tápà tó ń lọ sí CDA meeting ó ṣeé ṣe kó má mú wọn dání. ẹ jẹ́ sọ fún ọ ọ̀run pé Tápà nílẹ̀ Yorùbá jẹ̀dí ni o jẹ̀dí ẹ ń bá jẹ́ wà gbóná ní jẹ̀dí náà ń pè ní jẹ̀dí ni Tápà tẹ́yìn sọ́lọ̀ tí àwọn fi ń yàgbẹ́ bí ni o tó yọ wọ́n tó máa ṣe o ẹ̀bí Tápà ni ọ. bí èmi kò bá bá yín ṣẹgbẹ́ tó bá wá bí bàbá ìyá yín kẹ́yìn jánà tèmi. ṣèbí Tápà ni ọ. ìwọ náà dá sí ṣé ìwọ ti gbàgbé pé ìwọ gbé ìyàwó ti tìẹ wá pé ìmọ̀ ṣe dákúdájí tèmi fi ṣiṣẹ́ fún ọ tó yẹ kí ìwọ tẹ̀lé wọn wá. àwòrán ẹ náà ná bí. kì í ṣe pé mo ná bí lóòótọ́ ara ìyàwó mi ò yá ìgbà tán dẹ̀ pè mí ibi iṣẹ́ tí mo délé ibi tí mo máa ń gbé lọ kò sẹ́ni yẹn ń lé wọ́n dẹ̀ ju ọ̀dọ̀ bàbá Tápà sí mi ìgbà tí mo dẹ̀ débí ẹ bá mi ṣe ààrẹ ẹ̀ yá ṣé mo kí ẹ mo ló ṣe àbí mi ò kí ẹ pé o ní o ṣe ṣé ẹ ló máa ní kó má bàa àwa láńlọ́ọ̀dù ṣe. àti pé kò ṣẹ̀ṣẹ̀ nínú ìyẹn ṣé bẹ́ẹ̀ dúpẹ́. wọ́n ti fẹ̀mí ìmoore hàn kí lẹ tún fẹ́ gbà ṣẹ́ fẹ́ dọ́ọ̀lọ́ ni. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó ṣẹgbẹ́ o. a máa ń pọ́nra wa lé ni ṣé torí pé mò ń pè bàbá Tápà ò ní Tápà ṣé o fẹ́ gbọ́ tuntun o fẹ́ bá wa ṣe tó bá takú tó ní ò bá wa ṣe bàbá Tápà àkọ́kọ́ tó kọ́kọ́ wá sínú ìlú yìí ègbé ló gbé lọ ègbé tó gbé lọ orí wáyà náà ló lọ gbé sí ó gbẹkú ni kó o gbọ́ dáadáa tí wọn náà bá wá múra ègbé tó fẹ́ gbé àti ìmọ̀ tó fẹ́ gbé ẹ lọ kó má dọ̀rùn àpáǹdì ni. èmi ṣe ìwọ lóore ìwọ kò mórè èmi ṣe ìwọ lóore ìwọ kò mórè tí èmi bá wá ní kí ìwọ máa kọ bí àkùkọ ńkọ́. mo rò borí ẹ dàrú èmi ni wọ́n sọ pé kémi kọ bí adìyẹ ṣé torí pé mò ń pọn ilé tó o bá jẹ́ kí inú bí mi màá jẹ́ kí nǹkan ṣe é nísìnyí àbólóṣì lélẹ́yìí orí ẹ ti dàrú. bẹ́tà ẹ jẹ́ kó mọ̀ pọ́kùnrin ni yín. ìwọ ní kí nǹkan ṣe èmi kí nǹkan bẹ̀rẹ̀ sí í ṣe ìwọ. ìkẹ́ bínú kọ́ ẹ má bínú kọ́ ẹ má bínú. màá jẹ́ kó ṣe ẹ nà ẹ sọ fún mi. màá jẹ́ kó mọ̀ pé sẹ́kẹ́ tí mo jẹ́. orílẹ̀ èdè kékeré o. ìdílé tó wá bínú tó tó báyìí nà án ó jà máa mú un. kò fẹ́ sáré yanjú ọ̀rọ̀ àwọn àmì nílé tẹ́lẹ̀ wọ́n jẹ́. báwo lẹ ṣe ṣe báyìí. sẹ́kẹ́ ẹ jà máa má bínú. dádì dádì ẹ jẹ́ ká lọ sí bíbá dádì.
èmi ṣe ìwọ lóore ìwọ kò mọ́re èmi ṣe ìwọ lóore ìwọ kò mọ́re ìwọ tẹ̀lé wọn wá ìwọ kò mọ́re. ẹ̀gbọ́n mi mo gbọ́ pé ìkejì ń tẹ́lẹ̀ wọ́n ṣiṣẹ́ nepa tẹ́ ń ṣe yẹn pé bàbá Tápà ló yà ń wèrè. ìjọ mo ti ń ṣiṣẹ́ nepa nílé ayé mi ì tí ì rú nǹkan báyẹn rí nílé ayé mi kí ẹ kó sọ pé òun sinmi náà ni kó dẹ̀ bẹ̀rẹ̀ sinmi bẹ́ẹ̀ kó máa bugi jẹ kó máa jẹ wé bàbá yẹn bàbá Tápà ewé ni àǹjọ́ni ni ó ṣá in fact ó yà wèrè. bọ ẹni sùúrù kí lọ̀rọ̀ yín yẹn gangan kí ló ṣe fún bàbá Tápà ṣó bú wọn ni. kò ṣe nǹkan ìbí bàbá Tápà jẹ́wọ́ iná oṣù mẹ́fà adẹni tí ò bá lè san oṣù mẹ́fà kó san oṣù mẹ́ta pé tó bá ti san máa gé ná ó tán o. bàbá Tápà ò lè jẹ́wọ́ oṣù mẹ́fà tó lọ́n gbowó ná lọ́wọ́ wa ẹ wo kówó náà wá tó díù báyìí ní bàbá Tápà ti máa wá lọ́ti máa gbà lọ́ti máa gbowó báwo lẹ́ ṣe máa jẹ́wọ́ oṣù mẹ́fà. irọ́ ni o oṣooṣù lẹ́ ń sanwó. bó ló wá ń kówó sí ìdùnnú báà lè yín kò pẹ̀lú bàbá yìí náà. ẹ wò ó ìyẹn ló simple jù ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé ìwà jọ wà báyìí òun ló ń jọ̀rẹ́ látọdún tí mo ti ń gbélé bàbá Tápà èmi àti wọn àní gbólóhùn àsọ̀rí o kó tó di pé owó lè wá dì tó bá ti kóṣù kan wáyìí láti máa kó lọ kí bàbá owó ọdún kan mi rè o owó ná à ń jẹ́ kó owó ná pẹ́ tó bá ti di 24-25 lèmi ti máa ń san owó mi tí bàbá Tápà wá ní pé ó ní o kódà ibi tó pọ́ nìsín à ń san owó mi. owó mi kí ló dé. gbogbo àwọn táwọn ní pátá à ń san owó mi. bàbá Tápà ń ya wèrè gan-an irun mọlẹ òòṣà ńlá wèrè gidi ní. àníjọ mo ní ṣe sí ẹni pàṣẹ mi ìbárúkọ bẹ́ẹ̀ pàdé láyé mi kí ọkọ lọ sọ pé òun ò lówó. ẹ wò ó bùdá mi advice mi ẹ fún yín òun ní pé kẹyà sọ fún wọn lọ́fíìsì kí wọ́n transfer yín kò mé ní jurisdiction yìí kẹ má wọn sádùúgbò yìí mọ́ torí ọ̀rẹ́ yín tó ya wèrè kọjá yẹn kó má yẹn pé tiyín ló máa lọ jẹ́ part 2 o. ṣé tẹ̀lé ara ẹ̀tẹ̀ tó wá yá torí ọpẹ́lọpẹ́ ẹ̀bẹ̀ èmi tẹ̀ sọ fún lọ́fíìsì èmi ò lè délé bàbá Tápà mọ́ láyé mi ṣé n tó ní kí nǹkan ya wèrè bí a ti mi náà bá dé bẹ́ẹ̀ tí má tún pa ara lọ ó lè ní kí n bẹ́ sómi mi ìdẹ̀ tí fẹ́ kú báyìí. sẹ́yìn àwọn táwọn sọ̀rọ̀ o ṣé àwọn èèyàn wa tí ó kù pé wọ́n ti dé. a máa ṣèpàdé pé ẹja àjọ ṣe kínní kálùmọ̀kọ́ ká lára wọ́n máa yọ̀dì sẹ́yìn sáà mẹ́ta lápẹ́ ládùúgbò yìí. ẹni tá a bá rí àmọ́ tó fà á àti pé nǹkan kan tó dá mi lójú ni pé wọ́n á dé bá wa ká tó parí ẹ̀. tó bá jówó la fẹ́ pín bí wọ́n á máa jà sí ni kò tiẹ̀ tó bàbá àbèjì. ọ́fíìsà àwọn alápín lóòótọ́ àdúgbò tẹ̀ ń wò yìí ilẹ̀ méjì mọ̀ràn ládùúgbò yìí ẹ̀kọ́ wọn ti kọ́ ń bẹ̀ pé kí n ti bẹ̀rẹ̀ sí kọ́ kejì àmọ́ wà lẹ́yìn tá à ń sọ yìí ọkàn mi ò balẹ̀ láti kọ́ kejì mọ́ nígbà tá a ti ń gbàdúgbò kan náà ń bí owó ọlọ́dẹ òsán àwa la rí òpó ná òde òmú wáyà lórí òpó ọ̀sánwó tàbá sọ̀rọ̀ máa nípa máa pa wá ní ikú náà ní wàhálà ilé ayé ẹ bọ̀ ọ̀sán gbígbé ni níta torí ẹ̀pẹ́ gan ni pé kò sẹ́ni tó fi lè mú àfẹ́ tó bá bẹ̀rẹ̀ lábẹ́ òfin àwọn òsìfẹ́ rúfin abágbára wa fún tí nǹkan bá lọ sí ẹ padà máa kó wa o níta ní bá dá sínú o. ẹ má bínú sà ẹjọ́ ta ni onítọ̀hún sà. ẹ ṣe ọlọ́pàá bàbá Tápà lórúkọ ẹ̀ kódà Sontiri nílé ẹ̀ wà wàhálẹ̀ ti pọ̀ jù ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa ṣe ibi iṣẹ́ ẹ bá wa gbà mú kó fi wá lọ́kàn balẹ̀. ẹ ṣe tẹ ránṣẹ́ sí wa a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ò kọyún àwọn ọlọ́pàá kéré láwùjọ àwọn kan ṣe ní láàánú díẹ̀ wípé ọ̀rọ̀ bàbá Tápà tẹ dárúkọ yìí ó máa lágbára díẹ̀ o. kí ló dé ọlọ́pàá. ìdí ni wípé bàbá Tápà ò ń ṣẹran rírọ̀ kò ń ṣe ẹni tá a kàn lè kú gìrì láti mú bẹ́ẹ̀ yẹn ohun tí wọ́n fojú wa rí ní last time tá a lọ arrest wọn kékeré kàn náà so therefore ọ̀gá wa ti sọ fún wa wípé ohun tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ bàbá Tápà ní Sontiri ká má dà sí ká fi wọ́n lẹ̀ pẹ̀lú àrà tán bá dá pẹ̀lú ẹ̀yin ará àdúgbò. ọlọ́pàá èdè ńlá nu ọ̀rọ̀ dé ìjáde ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ ọ̀dọ̀ tílẹ̀ ń sọ àyìnbá tẹ sọ pé èèyàn kan ṣoṣo ẹ̀yin gbogbo station yín látòkèdélẹ̀ ẹ̀ ń bèrè èèyàn kan ṣoṣo
ó túmọ̀ sí pé àwa gan kò sáàbò fún wa lọ́wọ́ yín nìyẹn. agbára yóò ká bàbá Tapa. kò rí bẹ́ẹ̀. ẹ pàrọ̀ṣẹ́ ẹ jẹ́ ká lọ pe sójà o. kò rí bẹ́ẹ̀ yá wa kò rí bẹ́ẹ̀. ẹ wo bàbá Tapa tẹ̀ ń wò yẹn kì í ṣe ẹran rírọ̀ o. ẹ wo the other day ta lọ arrest bàbá Tapa ń bẹ̀ yẹn tẹ bá rí nǹkan tí bàbá Tapa fojú wa rí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni o àtẹlẹ́dàá ìyá wa tí ó sùn òun ló mú wa padà sílé o. ẹlẹ́dàá ìyá yín ló wá tẹ̀lé yín ló yọ yín kí ẹlẹ́dàá dáàdi yín wá ń ṣe ẹ̀yin tó kù mi mà ṣàánú mi ẹ̀rà mi ẹgbàá mi kalẹ̀ ó túmọ̀ sí pé tágbára yín ò ká káwọn fún ara wa wá sójà ló àbẹ̀. sí àjìlá wa a sábà wọ uniform but ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá uniform or no uniform bàbá Tapa là ń sọ̀rọ̀ nípa ẹ̀. ìyá ṣègùn ẹni sùúrù ọ́fíìsà ẹ sọ fún wa nísìnyí pé ìta fẹ́ gbà wọlé kọ̀sọ́ náà ń bẹ̀. àmọ́ tó bá yẹ pé ó jẹ́ pé bá bí olè kan tí yóò jalè ládùúgbò tẹ fẹ́ alọ́gbọ́n mú láìsẹ̀ apá ọ̀kálẹ̀ wọn o èyí táwọn rí ẹ́fídẹ́ǹsì àrí pé èèyàn ń pààyàn èèyàn ń ṣe bó ṣe fẹ́ ládùúgbò tí èkó nìkan ló nílẹ̀ ẹni ọ̀sán náà ń bẹ̀ Ọlọ́run wà. àwa landlord ẹ má bínú sí mi o kì í ṣe bí ojo tó ẹ bá dẹ̀rọ pé bí ojo náà ni ẹ jẹ́ ká gbà pé ojo ni èmi fẹ́ rìnrìn àjò díẹ̀ mo fẹ́ fi àdúgbò yìí lẹ̀ bóyá tó bá wá ṣeé ṣe tí n bá ti gbọ́ pé bàbá Tapa ó ti rìnrìn àjò ẹ máa padà wá tó bá wá kọ̀ tí ó rìnrìn àjò ẹ máa yanjú ẹ ṣùgbọ́n kí n wá lajú lẹ̀ kí bàbá Tapa bó ṣe ń ṣèlú ṣíbóṣíbó kó tó wá èmi ò ní gbà o èmi ń lọ bá ṣe jẹ́. wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n lè jogún lé kò jẹ́ kí n mọ ibi tí má ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ó túmọ̀ sí pé ẹ fẹ́ fara ṣoko títí tẹ̀mí máa fi bọ́ lára bàbá Tapa kẹ wá padà dé ẹni bí màá níyàn o lẹ́yìn bá kúrò bó ni ká wà lọ àwa tá a fowó wa ara lẹ̀ tá a kọ́lé fẹ́lẹ̀ dá ara wa ibo la fẹ́ ká gbà lọ. wọ́n ní mọ̀jà masala máa kíkanjú lójú ogun a máa mọ̀jà ajá tí ọba mi rí sá irú ọmọ ogun bòmí lọ ni. bó lọ fẹ́ gbé ilé rẹ àti ilé rẹ kó ládùúgbò ilé àti ilẹ̀ tí ó wà ń bí àbí bó lọ fẹ́ sí sófin òun lẹ̀ ń bí mi. mi ò lè gbé ṣé bí ilé àwà ń bẹ ilé àwà ń bẹ tí ẹ bá dẹ̀ ti gbọ́ pé bàbá Tapa òun ti rìnrìn àjò ń tiẹ̀ èmi á padà sínú ilé mi. olówó abẹ́ sí ọkọ̀ sọ ilé ẹ̀dínlé iṣẹ́ alágbára kó gbẹ́sẹ̀ lé ẹ sọ mi pé bóyá ọlá pé ẹ jogún lẹ̀ ẹ bá jogún nǹkan kẹ́ ẹ mọ iye ẹ̀ àjogún ẹ̀wò máa ya agbádá ńlá àwa táwọn ará lẹ̀ fúnra wa sáà fẹ́ fi lé lẹ́yìn. tó bá fẹ́ ọlọ́pàá máa lọ tí. anyways a fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣùgbọ́n nǹkan yẹn kan tí mo wòye ń pé ẹ̀ tí ì sọ níwọ̀n tẹ́ ń sọ ẹ̀ ni pé ẹ̀ tí ì sọ báwa ṣe máa padà torí ẹ̀yìn lẹ́yìn bá a ṣe débí mo dẹ̀ expect pé nígbà tá a ti sọ̀rọ̀ tán ó yẹ kẹ́ ẹ ṣe nọ́mà pẹ̀lú wa káwá dẹ̀ máa bá ti wà lọ. àwọn tá à ń sọ̀rọ̀ ìgbà mi ẹ sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ pé bóyá ìwé kọ́lẹ́ fi gba ẹ̀wù tẹ́ wọ̀ yìí ẹ sọ jàbàtì àwa abáyé lọ́fíìsì yín sàsanwó ọkọ̀ lẹ́fẹ́ gbé tẹ́lẹ̀ ọkọ̀ alẹ́gùn débi. epo ti tọ́nu machine yín nìyẹn o. ẹ tún wá ń padà lọ àbí kánú kó ẹrú ká gbọ́ ni. ṣe rí àpótúmọ̀tọ́ bọ̀ yìí ẹ lọ sílé wà Tapa ẹ pa àpòyìn sípàdé o aláfẹ́ ká bá bẹ́ẹ̀ lè mú wọn òun sọ̀rọ̀ láti fún yín. ẹ pẹ̀lẹ́ o yóò dáa fún yín ẹ ní sórí burú ó yẹ kí ẹ mọ̀ wá dáadáa bá ti dúró. dáadáa ṣe bẹ́ẹ̀ ni láńlọ́ọ̀dù àdúgbò ṣe bẹ́ẹ̀ ni náà máa wà náà. ẹ sí gan ẹ sí ọlọ́wọ́ ti ju yín ọ̀rọ̀ kan ló wà ládùúgbò tí wọ́n á ní ká gbéṣẹ́ fún yín a mọ̀ pé ẹ̀ lè ṣiṣẹ́ yìí wọ́n wá fi rán àwa pé káwa bá yín sọ ìfúnikẹ́ wá bá wa ń bí. iṣẹ́ wo. ẹ sí ìyá ṣègò gbé wọn débẹ̀. ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó dáa ni àgbéṣẹ́ wa fún yín torí àmọ̀ pé mọ̀ ṣe dáadáa ni láàrin èmi àti yín ṣe é mọ bàbá Tapa. bàbá Tapa ẹni lè bá wà nínú àdúgbò yìí tiriti tó bá ní òun mọ bàbá Tapa olùtọ̀ wọn á yẹ pé kò náwó fresh note ni kò náwó agán nìyẹn àmọ́ bí ẹni mo wó. wọ́n mọ̀. ṣé ẹ ń tẹ́ dárúkọ bàbá Tapa ẹ tó bá ní bàbá Tapa inú bí tá a wà yìí ládùúgbò wa yìí irọ́ ló pa ṣé bí ọmọkùnrin tó ju báyìí lọ tí ó gbórùn gbẹ aṣọ funfun báyìí ẹ wẹ́ wá gbọ́ ó máa kí wa kínkín ni o. ẹ ń jà ní. irọ́ torí bá a ṣe wà yìí kálá ìgbà mi àkín máa rẹ́rìn a máa kọ̀rọ̀ ojú ni. kò sí ọmọ ẹ o nítorí búkú ẹ̀ yàwó gèdè ó lé búkú ẹ̀ lọ iPhone láṣẹ pé ó ṣe yahoo. a tún máa ń pàdé ní kílọ̀bù ó lé burúkú máa ń múra bí àwọn yahoo onípọ̀mọ́ àwa ni wọ́n jẹ́ wọn ta ni àwa èyí tí àwọn gbà tiẹ̀. má bínú ògo ilé tó kọ́ ṣe bí ajo ló fi kọ́ ṣe bí olókè ló ń gbé. ọ̀sán yóò kó kọ́ ọ̀nà fògùn gbalẹ̀ yẹn ni Tenant nínú ilé ẹ̀kọ́ tó ti pọ́ fògùn gbalẹ̀. àmọ́ dáadáa àmọ́. ó túmọ̀ sí pé ó ti ṣẹ̀ wọ́n lẹ́sẹ̀ kan tẹ́lẹ̀ ni. ibi tá a fẹ́ gbin obì sí. obì ti lálẹ́ wo ẹ wá jẹ́ ká ìṣòro ńlá kan fún wa ẹ ru ẹ̀ṣẹ̀ tó ṣe fún ẹ̀yin fún ara yín yẹn ẹ mú dání kẹ wá ro tiwa papọ̀ kẹ wá sọ́dọ̀ odidi iṣẹ́ yẹn lè ya yín lára láti bá a ṣé mọ ìyàwó ẹ̀. ṣé ìyàwó ẹ tẹ dárúkọ yìí ẹ tó bá ní òun mọ ìyàwó bàbá Tapa ṣe bí tó ju báyìí lọ. kò tó yẹn. báyìí sí bó ṣe wá rí. ibi ló wà.
Délé ni. Ẹ bá wa jí gbé. What nonsense? Láyé yín ejò tó tán tó sọ fún àjọ technology ni. Ọ̀nà àtijẹ́ ọ̀nà ìrọ̀ ọ̀rọ̀ òpó wa wà á lè fún fẹ́ǹsì o. Alẹ́gbọ̀n ọlọ́yẹ̀ká di Spiderman. Irọ́ ohun tẹ́ ẹ̀ sọ ní kókó ni pé ìyàwó àbátàpà kaba yẹn mu kẹ́ ẹ má rí traces kankan. sẹ́rí níta fi ní bá a jí gbé ẹ má pa o ẹ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o kò sẹ́gbẹ́ pẹ̀lú wa kò sì pàdé àwọn àgbẹ̀tà bá gbéyàwó ẹ̀ pamọ́ tó bá wà ní ṣòro àwa bá alárọ̀dù ẹgbẹ́ pé ńlá lọ́dún ẹ má wò mí ràn o. ọkùnrin balẹ̀. ọkùnrin balẹ̀ wà sọ fún pẹ́tọ̀ àbọ̀ dá sí wíwá rẹ̀ tábà tí wàá bá rí ìyàwó rẹ̀ yóò mọ̀ bá a ṣẹgbẹ́ ọ̀tán. kí lẹ fẹ́ fún wa. kí lẹ fẹ́ fún wa báyà la máa dì mọ́ni ẹ fún 20 meter. 20 meter half a plot lẹ fẹ́ gba àwọn half a plot. Kí a ṣe ní one plot kó lè tó wọn pín sí méjì dọ́gbadọ́gba. ṣé inú ti wá pọ̀ jù. tó pọ̀ àwọn akẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ lẹ̀kọ́ là ń sọ 20 million ló ń sọ fún yín. agolo èmi agolo àbí 20 million. ṣé tẹ́ ẹ bá rí ẹ̀ lẹ́ka 20 million ṣe ẹ̀ lẹ́ka 20 million. ṣé ẹ máa gbéṣẹ́ fún àbẹ́ gbéṣẹ́ fún wa ẹ̀ jẹ́ sọ̀kan fún yín. àwọn sì ń dáadáa tẹ bá ti bá a gbé pamọ́ àwọn sì ń dáadáa. ẹ wo bí ẹ lọ́pẹ́ lomi. àmọ́ ẹ wá ní sọ̀rọ̀ ẹ gbéṣẹ́ fún wa o ẹ gbéṣẹ́ fún wa àyè ti ta a máa ta sí i. ṣé ẹ ṣe mọ́ a máa ṣiṣẹ́. ẹ wá gbọ́ kó tó bá dé. èyí tèmi wá fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá ti wá gbéyàwó bàbá tápà mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má gbé wálé tèmi ẹ sì má gbé wá sílé ẹnì kọ̀ọ̀kan wá ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ bá gbé lọ. àbí ká gbé lọ just right. ibẹ̀ náà dá ibẹ̀ náà dá. Landlord wa ni kò máa sábùjá kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo bọ́dẹ̀ yìí olóró ni Abidjan ni lálùdé ni. Bàbá Tápà ti travel. ọ travel. Wàhálà ìṣẹ́rí. wọ́n ní ilé yìí wọ́n ní ẹbí yáwó ni. Wà á mi ò ṣe bìlífù ẹ̀. ẹ bìlífù. Ṣé wọ́n ṣeré nàbí wọ́n ṣe ẹ wá gbọ́. Dájọ́ sọ pé mo fi yáwó bọ̀. ẹ wo bí ọ ní fọ́tò yìí tún wà ń bẹ̀ wípé fọ́tò yìí àti ọkọ yìí ló wà ń bẹ̀ àtẹ tó parẹ́ o àtẹ tó parẹ́ o. A ní mo bìlífù báwo ni màá fi lè yáwó. ẹ kò ṣe o tó ni ẹ ṣáàjú díẹ̀ díẹ̀. ìjọ̀gbọ̀n o. Oge finu woga ofo daji agbon enunu chichi ofe daji atwachi. Danjuma ẹ̀mẹ́ ló mọ̀ pé kí ló dé tọ́lọ̀ fún ẹ kan tó ń ṣìlò tó lò sí ọ̀nà Ọlọ́run tó yẹ wọ́n tó àjẹ́bẹ̀ wàá kọ́ dènà lò. Bàbá Tápà dé, Bàbá Tápà dé, Bàbá Tápà dé, Bàbá Tápà dé. Bàbá Jèbúrẹ́ o. Àwọn olùgbẹ́bẹ̀ o, àwọn olùgbẹ́bẹ̀ tó fi délé ọ̀rọ̀ ògùn ọ̀lọ́mọ ó gbòye lákè ó gbòye lóko ó ló ti gbòye. Kí ló dé yín kẹ́mi Jèbúrẹ́? a ti ṣẹ̀yìn lóòótọ́ àgbéyàwó yín tá a gbé ní àṣàǹtẹ̀. ìyá David. ìyá David. Ohun tí ẹ̀yin ń sọ nísìnyí pé ẹ̀yin lẹ̀yin gbé olórí láàfin. Ta ló wá sọ fún yín pé kẹ́yin wá gbé olórí láàfin? Àwọn láńlọ́ọ̀dù ni ó tọ̀ wá. ẹ má bínú nísìnyí jẹ́ ń bẹ bàbá Tápà Tápà lè ń jẹ irin mọ́nà gbó. Yàngó. irin mọ́nà gbó. Yàngó. èmi ni mo máa sọ ni mo da ṣọ́ọ̀bù ìyá David lórí. wá gbọ́ ìyá David. kí ló kọ́ mọ́ wọn. ìyá Dára ló dá ṣọ́ọ̀bù lórí. ìyá Dára ló. Nítorí pé èmi kò ṣẹgbẹ́ ni wọ́n fi ní kẹ́yin wá gbé olórí láàfin. Àwọn láńlọ́ọ̀dù àdúgbò lọ́wọ́ fún wa lówó ìgbà tọ́lé pé kí a gbé lórí pé tó bá gbé lórí ọkọ yóò ní balẹ̀ inú fún àyà fún amẹ̀rẹ̀. pé ọkàn bàbá Tápà ní balẹ̀ o ọkàn yín máa fọ ọdún sọ pé ẹ tún máa fọ fẹ́ǹsì ẹ máa di Spiderman. irọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀. Bí ẹ̀yin kò bá lọ gbé olórí láàfin wá ibi tẹ̀yin máa kú sí lẹ́yìn wà yìí. ó dìgbò. àṣọ lọ́hùn ò wọ́n gbogbo bó ṣe
ẹ wo ọmọ yín ló pè mí sí olóhùn òrówó o. ọmọ àwọn olókè. tẹ́lẹ̀ yìí sẹ́ǹdì owó sí. sọ ọmọ tó ń sọ. èmi tẹ̀ tí ń rojú kó o dáná kí a kọ́ ọ gbé kí ní bọ́ta ọlọ́mọ pé gbọ́. ẹ wo ẹ tẹ sẹ́ǹdì owó sí olóhùn òrówó. owó tí mo ti sẹ́ǹdì sí òbí rẹ̀ àbọ̀ nǹkan ní pé òbí ní ẹ ṣe sí òbí ní ẹ ṣe sí torí pé wọn ò ní yọ 1 naira 2 naira òbí náà ni. ẹ ti bẹ̀rẹ̀ pẹ̀lú mùkúmù yín o mo ní kẹ́ yẹ owó yẹn wò kẹ́ wo ẹ tẹ sẹ́ǹdì owó sí ọmọ náà wò rówó. ṣé mo jọ́ ọmọ kékeré ni. ó ti lè mi àgbàlagbà. mo já ròbó ni ṣé òun kọ́ yìí ni. èèyàn gbọ́dọ̀ mú nǹkan ó do ní mùkúmù béèyàn fa nǹkan ó do ní fàkúfà béèyàn bá gbé nǹkan. mi ò mọ ó do ń gbé kúgbé. ẹ lè máa gbé a máa gbé inú kọ́tà tẹ bá ń gbé. ẹ gbà mí kiri. tani Láìdí. Láìdí ni. ta ló ń jẹ́ Láìdí. jìbìtì ti lù mí o. Láìdí nǹkan ṣe mí ọ̀rẹ́ mi ni mo sẹ́ndì owó sí. mo sọ pé ó ti yé mi tẹ́lẹ̀. ó yẹ ìpè jáde kẹ dáhùn sáré. Oh God, kí ló ṣe mí yìí o irú kí ló ṣe mí yìí náà. gbàgbé ni ẹ ṣe é pé. Hello Láìdí bóò ni ẹ dákun torí Ọlọ́run irọ́ ọkàn ló kọ mi lásán ni o mi ì ṣe ń wo ọmọ tó ṣe wàá dá owó ń padà ìwọ kọ́ ló ní o ọ̀tọ̀ lẹ́ni mo fẹ́ sẹ́ndì owó sí kódẹ̀ tí mo fẹ́ sẹ́ndì owó sí ìyín ní ìsìn ti wà police station ó ti wà police station báyìí ó fẹ́ gbowó ń sábà mi sẹ́ndì ànírógun ànírọ̀rùn ànídáràn o. kí ló ṣẹlẹ̀ tó lòun máa ṣe ni. ó lóun ṣe kí ni ó rí pé mo ní sharp cutting ni. sharp cutting. Láìdí kọ́ọ̀tì fóònù ni. ó sì máa kọ́ọ̀tì ṣé òun ló ní owó ni. ó kọ́ọ̀tì fóònù mọ́ mi létí ni torí mo fi ń parọ́ pé èèyàn wà police station pé bóyá yóò tiẹ̀ ta lára eléyìí ọ̀fẹ́ gbọ́ ó kọ́ọ̀tì ẹ̀ ni wọ́n ti gé tiẹ̀ o. ó yọ ìdìde wa lórí èkélé ọba ìdìde. Tapade, bàbá tapade. ọ̀rọ̀ kan mo fẹ́ sọ fún yín ṣé rí ẹ jáwọ́ nínú àwọn èèyàn tẹ́ ń pa kiri yìí ẹ jáwọ́ nínú kí ló dé tẹ bá pa àwọn ará àdúgbò tán bẹ́ẹ̀ bá kú báwo ló ṣe fẹ́ ṣe pé kìíní èmi ò lọ́wọ́ sí mọ́ o mi ò lọ́wọ́ sí mọ́ ẹ jáwọ́ tí mo fẹ́ sọ fún yín ojú bẹ́ẹ̀ ẹ jáwọ́. ṣé èmi máa lè jáwọ́ báyìí. ẹ jáwọ́ o èmi ò bá mi ò lọ́wọ́ nínú ẹ̀ mọ́ o ẹ jáwọ́. àwa Tápà báwa bá ti ń ṣe nǹkan tí nǹkan náà bá ti dá lójú àwa kò kí ń jáwọ́ ń bẹ o. tí mo fẹ́ sọ fún yín ojú bẹ́ẹ̀ ẹ jáwọ́. èso wàhálà jẹ́ kí èmi pààyàn bí èmi ò bá tẹ̀ kú jẹ́ kí èmi pààyàn dáadáa kí èmi tó kú. èmi ò mọ̀ pé èmi ẹ̀dìyẹ làwọn tẹ̀ ń pa mi mọ̀ pé èmi ẹ̀dìyẹ ló wà lọ́rùn àbẹ́mi méjì ló wà ní lọ́kàn wọn tẹ̀ ń pa tẹ́ ní àwọn tó ṣe ń sọ́ṣẹ́ ohun mi ẹni kẹ́ ẹ̀ pa ni. olórí láàfin ṣé tèmi bá wá jáwọ́ tèmi ò rí ìkà ṣe èmi kò wá nígbàgbé gbogbo agbára tèmi ní ni ṣó máa wá dá kèmi wá gbàgbé gbogbo agbára tèmi ní agbára táwọn nǹkan wá tí wọn ò tí ì rí ẹ wá ní kèmi fi ilẹ̀ lọ́sàn-án gangan èmi kò lè jáwọ́ o. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí onípẹ̀lẹ̀ alábàájà ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí owó mi. ó kọlù wéwu lílé báyìí sí tólú ẹ ti fẹ́ jẹ kíní tí ń ṣe bóyá lọ́mọdélé bí lọ́mọ kú sí ẹ wá ń kọlù wọlé mo kọlù sí ẹ ló tani. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? How come? Báwo ló ṣe come? Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ọ̀rẹ́ mi bàbá Tapa. Wọ́n lọ slum. Ó slum kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n lọ́kọ̀ lu ẹ̀ ká ó dẹ̀ kú. Ó kú? Sọ́sìkì tẹ́lẹ̀ ni. Mo fẹsẹ̀ kó síkì. Kó síkì ká kó sẹ́. Ṣó fẹsẹ̀ kọ́ ni? Mi ìmọ̀ mi gbọ́ ẹjọ́ pè mí ní sílẹ̀ ìbá ní mo tẹ́ ta kí ni géèmù lé mo ti rí kọ́ lọ wọlé báyìí kí n má gbé kiri lé báyìí. Gẹ́gẹ́ ti ṣùgbọ́n kí la fi ṣe. Ṣàpẹẹrẹ farabalẹ̀ tó bá ti dọ̀la ẹ máa jí lọ.
iṣẹ́ àfọ̀kọ́ ẹni ìsú ẹ̀fọ̀kọ̀balẹ̀ àkíyèsí yín bá ẹ̀fọ̀kọ̀balẹ̀ ẹ̀ mọ̀ta máa ṣe tó bá ti di àárọ̀ ọ̀la ẹ̀ èdè jù lọ síbẹ̀ ẹ̀ lọ nǹkan tó pa ábíkájọ lọ ẹ̀ ìrìnàjò lọ. bàbá Tapa dé bàbá Tapa. ikú mà lágbára ikú ní fọ̀ọ̀gùn alágbára ikú tí ìjà adágbére fẹ́nìkejì ẹni kó tó máa mú ni lọ wọ́n ní àwáyé ikú kò sí kọ̀sẹ́ni tọrọgbọ́n òkúta ikán òjòrí ìtàlẹ̀ ọ̀jẹ̀dọ̀ ìdí tá a kó sin kó lẹ̀kẹ̀ sí ilẹ̀ ó padà fi jẹ ọlọ́run ọ̀dárí ikú jẹ nìkan kọ́ sàmọ́ fi kú tọ́ yáwọ́ pa gbogbo wa bàbá Tapa wá sí ilé ọ̀nà ó ti kú n tó kù báyìí nísìn ẹni ó gbẹ́lẹ̀ ló pòkú mọ́ ẹni tí ń sunkún ariwo ní pa o bàbá ń sunkún nísìn kò hàn kankan mọ́ ẹ dákun bó lẹ́sìn ṣe kàtẹ́ kọ́ filẹ̀ bó láti rí. ẹ̀dọ́ ẹ̀yin lọ́rẹ́ ẹ̀ ti ń sọ pé ó wà ní bíi olùkọ́ta ẹ̀yin lọ́rẹ́ ẹ̀ kà. ìkàbáwo èmi lọ́rẹ́ rẹ̀ tí mò ń gbé ní Kòsómi. Kòsómi bọ ẹ lómi ládùúgbò àbí kí ni ìtumọ̀ Kòsómi. àdúgbò wa ní jẹ́bẹ̀ ṣé ìka ni bàbá Tapa. ẹ̀yin ọ̀ma ni ẹbẹ́ lọ́rẹ́ ẹ̀ níyìn ni ẹ dá ẹ wọlé tẹ̀ ń wọ yìí kò sẹ́yìn mẹ́mọ́ 32 room ló wà tẹ́lẹ̀ 32 room sẹ́yìn ó kù kẹ́ má dẹnu gé kẹ́ má bèrè òkú ládùúgbò. tó ń jà mí lẹ́nu lọ́nà. ìwà ẹ̀ ní ọ̀dà ẹ tẹ́ ń wé landlord ni ó ti ya wèrè rí ìwé rẹ̀ gidi tó já ọjà gidi. ó ti tó bugi jẹ́ nígbà tó ẹ̀. dánù sọ̀hún tí mo ti gbádùn. ẹ̀yin náà sún sọ́mọ díẹ̀. tí mo sọ fún un ara ẹ̀ tiẹ̀ tí wàá yá. ìwà ni ó ti ya wèrè yóò ti ya wèrè. tí ìbá ya wèrè jẹ́ àpapọ̀ ya wèrè. ṣé ká máa fèbú ara búra wa tí ò bá sí pé gbogbo landlord tẹ́bẹ̀ẹ́ pọ̀ tó fi ní kí n wá síbí ṣé ẹ kémi tún débi láyé ni àbí kì í ṣe bí ló ti gbá mi ní nǹkan tó fi sọ mí lọ ní gọ́gọ́gọ́ ìyẹn lè wọ́n wá gbé débi ìwà ni ẹni tẹ́ ń wé landlord ni ó ti ya wèrè àbí ìyẹn la wá ṣe ń bí. ẹ̀yin náà sún sọ́mọ díẹ̀ ká yanjú kókó tá à ń sọ ìgbà. ara tiẹ̀ ti wá padà yá ara ti yá ń gbà tá a bẹ̀rẹ̀ àtàkùn ara ti padà yá. ẹ mọ̀ pé bàbá Tapa ẹ̀sìn ẹ̀jì rárá ṣé ó yẹ kó jẹ́ pé òun ni ó kú tó bá kó jẹ́ ẹ̀gídẹ̀ ẹ̀wò ìyàwó ẹ̀ kó dájú mi ò jáde lójú ẹ̀. ẹ wo bí ẹ mọ tá a ṣe báyìí ṣe é rí ọ̀rẹ́ mi dà mí ń dọ̀rẹ́ mi ọ̀dàlẹ́ òdì púpọ̀ ni o ẹ dákun ẹ bá ń wọnú gbogbo àwọn láńlọ́ọ̀dù ládùúgbò ẹ wọnú wọn bá ń bá wọn sọ̀rọ̀ ẹ ṣe wàásù fún wọn bí ìgbà tẹ́ ń kéde ìyìnrere Olúwa ẹni kan tiẹ̀ já filẹ̀ bó láṣìírí náà bí ọ̀bájẹ́ torí ti bàbá kàkà tẹ̀ wó torí àwọn ará àdúgbò. bàbá ọ̀rọ̀ yín dàkú sí tẹ̀lé ni àwa tẹ̀ ń wò yìí àwa gbọ́ torí kókó wá bí o àwa ògbó lẹ́yìn ẹ̀mẹ́tò fẹ́ sìnkú ẹ̀ ni. ẹ̀sìn ẹ̀ làwa wò. bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́hún ò ní ọlọ́hun ò ní ṣẹ̀dá ẹ̀ ṣé tán bàbá Tapa o bàbá Tapa o àkẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ó ń sọ gbogbo èèyàn ó ń ba ayé èèyàn jẹ ṣe àgbẹ̀yẹ bá yí ẹ̀ lọ́lọ́run ti bàjẹ́ yìí. wọ́n lórí èèyàn burú ẹ lójú ọlọ́pàá ṣé òjò jẹ́ pé sójú ọ̀dà ń gbòòrò ni à ń pè yàn níkà bó ti wá wà yìí òkú rẹ̀ yóò rùn débi pé bọ́dì ọmọ gbóòórùn ẹ̀ ní ládùúgbò yìí. ẹgbẹ̀rún ládùúgbò kọ́lẹ́rà kọ́lẹ́rà kẹ́ ẹ má máa súnlera wọn. àwọn wo. ẹjẹ́ àfilẹ̀ bó láṣìírí. bàbá bẹ́ẹ̀ náà mo lè gbé fúnra yín. ẹ wo ẹ ti mú ìmọ̀lẹ̀ ẹgbẹ́ ṣé máa sọ gíga dúró ni ẹ mọ̀ tá a ṣe ẹ bá mi wá àwọn kàómù gan ní méjì. àwọn oníjẹ́ kàómù gan ní. àwọn Haúsá àwọn tẹ bá ní òkúkú ẹ wá bá gbẹ́lẹ̀ wọ́n mọ̀ nílé kàómù gan ní ẹjẹ́ àárín iná fíìtì ni wọ́n máa fi ṣáàjì tó kú bá ti kú dàlẹ́ báyìí wọ́n wò bó ti gùn tó fíìtì ni wọ́n mọ̀ kọ́kọ́ wò ni wọ́n fi ń ṣáàjì owó ni wọ́n fi mọ̀ kọ́ pé kàómù gan ní kí wọ́n wá gan ní ẹ̀kọ́ sí i Ọlọ́run ṣé kìí ṣe tó gùn púpọ̀. àwa ó tún wá kù kan ti ìyàwó yìí tí bó lè fẹ́ sí ìyàwó yìí. àyànjú ẹ dákun ẹ sábà wà èmi ò fún ọ lówó kán gbẹ ká tẹ́ ṣètò kémi náà tó padà. ẹ̀ náà lọ síbi. ẹ dákun bá mi dákun tó lọ. yóò lọ bẹ. ṣe é gbọ́. èmi kémi lọ wá kàmú gan ní kọ. ẹ wo kù kan o. ẹ wo ẹ wo ó kù kan ẹ wá. ẹ dìde kẹ́ tẹ̀lé gbọ́n tó bẹ sọ̀rọ̀. ọkùnrin tẹ́ ń wo ẹ̀bá yìí sẹ́kọ̀ àsọlá bó ṣe débi ìmúgbé débi o bẹ́ẹ̀ ti bá wa owó tí ó gbé ọkàn. òun náà tún lè ṣèyún fún rẹ kó tiẹ̀ bá mi kó lọ yìí sọ bó ti máa wá kọ́. èwo wá ní ká máa mú àṣírí ara wa ká máa tún sí gbangba. ọ̀dà ẹ̀ ṣe 700 yóò gbé wọn. 500 fún kọ́. ẹsẹ̀ mẹ́fà ní ẹsẹ̀ mẹ́fà ní o àyè. ìgbà tá a bá lọ ta ò sí láyé mọ́.